Ìbà lọ́wọ́ Olódùmarè ọba tó níni ní ànítán, ọba tí í ṣe ẹ̀dá bó ti wù bó ti fẹ́. In tó bá ní kó máa bẹ ní ó máa bẹ, in tẹ́lẹ̀dùmarè bá ní ó máa bẹ òní láíláí bẹ, in tó bá ní ó máa sí ní ó máa sí. In tẹ́lẹ̀dùmarè bá ní sísí rẹ̀ kó máa sí lọ, yóò sì sí lọ, kò ní sí mọ́ láíláí fún àbàdà. Kódékódé ńlá àtàkù tó kódé ní a fi ní mo dé báyìí ní tewé adé ẹbọ mo bọ̀ ní tẹ̀bọ̀yìn. Ọláyínká tún ti dé sí yín lọ́rùn lórí àgbàgbé. Ààrẹ àfìwàṣọ́nà ń ṣe yín pẹ̀lẹ́, mísítà ayédùn yín rèé o. Ayé wa dùn kò ní kan, ó ṣèwọ̀ ká tó fo iṣẹ́nu ká tún bẹnu jẹ́, omi kì í korò lẹ́nu. Rick J.R. Venn Fishant Bud Nichols, Jackson, Sam, KitKat, bàbá àgbà, ọlá ẹ káàbọ̀, ọ̀dọ́ ọlá, ẹ káàbọ̀ torí àgbàgbé, ṣe ọgbọ́n, mo ṣí fìlà ọgbọ́n, Ridwan Adékúnlé clever, Sporting clever, Princess mo kí yín ẹ káàbọ̀, mo kí yín ẹ káàbọ̀ sórí ipa ọgbọ́n series tá a mọ̀. Mo tún ti bá yín kó ìbéèrè wá lónìí o. Stephen Christian, Chris, Tai, Chloe. Please bẹ́ẹ̀ bá ti ń wọlé, don't forget to double tap. Tap. 10k la fi bẹ̀rẹ̀ lánàá, first ever live wa. Olúbísí mo kí yín káàbọ̀, 10k la fi bẹ̀rẹ̀ lánàá. So ẹ jẹ́ jáwọ́ bíi 20k lónìí ká progress. Ẹjọ́ bá a ṣe ń wọlé yẹn máa bá mi táàpù ẹ̀, ẹ sì má gbàgbé ẹ máa bá mi share rẹ̀ náà, ẹ dákun. Mọ́ bẹ̀bẹ̀ ni wọ́n sákọ́ o. Ẹ rí pé àwọn aláwọ̀ funfun tí ọ̀gbọ́ payá tí mò ń sọ ìní TikTok ń rọ́ wá. Ṣùgbọ́n ẹ̀yin tèmi tẹ́ ẹ bá ti wà ń bẹ̀ bá ti ń bá mi share ẹ̀, àwọn ọmọ aládé gbogbo ti mọ̀ pé ètò àwọn leléyìí. À ń retí káwọn yẹn wá wọlé dáadáa kó tó di pa á bẹ̀rẹ̀ sí ní mọ̀ mú àwọn ìbéèrè yẹn wá lọ́kọ̀ọ̀kan ìjèjì. Prab, KW, you welcome. Thank you so much. Ali Ahmed, you are welcome. Nufa Stratman, Johnny Country, ọlágbára, àwọn ọkọ̀ tó lè yọ̀yàn lẹ́yìn bẹ́ẹ̀ ń bí wà láì. Ẹ máa bá ń tap o, ẹ máa bá ń tap ẹ̀. Bẹ́ẹ̀ bá ti ń like ẹ̀ náà ni kẹ́ ẹ máa share ẹ̀. Jaiwu, Three Body, Paula, you are all welcome. You can always be a good gifter too. Face Parente, ọlágbára, Clover, ògbóyin náà mo kí. Ó yá o ṣe ajíga long man, àṣírí ọmọ mi bóò ni ẹ ṣáà kú gbádùn. Blenew, Code 45, Devlin, kindly double tap on your screen for more likes. Please do that for me. For more likes, double tap on your screen. Don't forget to share the program as well. Mr. Sapakos, Blenew, ọlágbára, Clever àti Dọ́lápọ̀. Sẹ́yìn náà ń gbọ́ àwọn ọkọ̀ tí mò ń pè, àwọn tí Canada ti ń rọ́ wá fún mi nu. Ẹ bá ń share rẹ̀ o, ẹ̀yin tẹ́ ẹ jọmọ Yorùbá aládé tẹ́ ẹ wà ń bí, ẹ bá mi share rẹ̀ kó lè rìn jìnnà. Ẹ bá ń share rẹ̀ kó lè dọ́dọ̀ àwọn ọmọ Yorùbá tí a fẹ́ kí á jàǹfààní ẹ̀ ní pàtàkì jùlọ. Torí pé àwọn àjèjì àwọn tí wọ́n gbọ́ èdè wa wà ń bí lọ́jọ́ ẹ̀ máa fagídí sọ èyí tí mò ń sọ ní èdè Gẹ̀ẹ́sì, agídí mo fi ń sọ. Kò sédè tó lè rọ̀ ọ́ lọ́rùn bí èdè abínibí mi, kò sédè tó lè rọ̀ ọ́ lọ́rùn bí èdè àwọn bàbá mi tí wọ́n fi bí mi, tí mo fi ń ronú, tí mo fi ń lálà. Afinda, Rider, KK, thank you so much for joining. Ó ti ẹ̀ pé bẹ́ẹ̀ tí ń wọlé náà lẹ̀ ń jáde, eégún èsì léwọ̀ kánà lọ́rẹ́ ńlọrọ̀ yín, bàbá kọ̀sọ̀ náà ń bẹ̀rù ni. Ẹ bá ti wọlé tí wọ́n wò pé níbo la wá já sí, wọ́n tún gbé irọ́ padà. Ọlágbára. Markipliers,
How are you doing, Markipliers? Bẹ́ẹ̀ ni o, those names can you Lady Lynn, K Dollar, Holistically G. Ẹ bá ń double tap o, 10k ní like tá ní lánàá. Ẹ jẹ́ á gbé wọ bí 20 lónìí o, ẹ jẹ́ á gbé wọ bí 20. À ń retí àwọn èèyàn wa kí wọ́n mọ̀ wọlé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni o. Tá bá ti rí àwọn ọmọ aládé bíi méjì mẹ́ta, à bẹ̀rẹ̀. Àwọn ọmọ Yorùbá yòókù mọ̀ join wa ń bẹ̀. Àná yẹn bó ṣe jẹ́ first time bí Rubia. You are good. Ó ti sá lọ. Àwọn gifter ayé nù. Diamond tó wà lára rẹ̀ 20 ni. Kí ló dé? Ó lágbára. OLPO, you welcome. Holistically G, bí ti ń lọ ní ń bọ̀. Bí ilẹ̀kẹ̀dí. Thank you so much. I love you all as you are joining the show. Alf King One. You could also be a kind-hearted gifter as well. Your gift is welcome to Cassidy Vega. You're welcome on the show. This is a Yoruba-based program. Question and answer. Tama. Who knows it? Poke Bro 477. Poke Bro. You're welcome, bro. You're welcome, nigga. Olagbara báyìí o. Olagbara. Ẹ bá ń share rẹ̀ kó délé kó dóko. Ẹ bá ń share rẹ̀. Àyè ń retí àwọn ọmọ Yorùbá aládé láti darapọ̀ mọ́ wa. À ń retí wọn láti darapọ̀ mọ́ wa. Bí a bá ti rí àwọn èèyàn wa tí wọ́n darapọ̀ mọ́ wa, á ní láǹfààní àti tẹ̀ sí ọwọ́ iwájú. Gbogbo àwọn tí wọ́n wọlé yìí, wọ́n mọ̀ tanra wa, wọ́n gbọ́ payán ni mò ń sọ lérí. Ẹ má bá mi share rẹ̀ o, ẹ bá mi share rẹ̀ jọ̀ọ́, ẹ bá mi share rẹ̀ kó lè dé àwọn ibi tí mo rán kàn pé kó dé. Ẹ bá mi share rẹ̀, ẹ share rẹ̀, ẹ jẹ́ kó lọ fàáfàá. Àbí ń tàn sóye. Ẹ jẹ́ ó lọ fàáfàá. Ẹ jẹ́ kó rìn jìnnà. Ẹ jẹ́ kó lọ fàáfàá. Yeah, I'm on a live show. So ẹ jẹ́ kó lọ fàáfàá. Ẹ jẹ́ kó rìn jìnnà, ẹ dákun. Mo ń retí àwọn elédè mi gangan. Bẹ́ẹ̀ ṣe ń bá mi double tap yẹn yóò dára fún ẹ o. Jesse 420, you welcome on show. Thank you for joining. Tadros, thank you for joining. Don't forget you could be a kind-hearted gifter. Your gift is always welcome all the time. Sporting director mi ò ní wá etí o. Queen Pretty, you are really pretty. I can see that. You are really pretty. Braggsy, Zen, your love is here too. God bless you. Thank you so much. God bless you. Joseph Zavos, Nadine, Nufi Man. Thank you for joining the show. I really appreciate you guys. Thank you. Yes, like yẹn tí wọ́n 1k báyìí, ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀, ẹ jẹ́ kó máa tẹ̀síwájú. Santos, you welcome on the show. Shamuiya, did I get it like that? I don't know. Yes, ẹ jẹ́ ká share rẹ̀ kí ó lè bí a ti lérò lọ. Ẹ jẹ́ ká share rẹ̀ kó lọ fàáfàá. Ẹ jẹ́ kó rìn jìnnà dáadáa kí àwọn ọmọ Yorùbá wa kí wọ́n lè láǹfààní àti darapọ̀ mọ́ wa. Mo ṣì ń retí àwa. Bóyá máa bẹ̀rẹ̀ pẹ̀lú sporting director. Níwọ̀n ìgbà tóun náà ti dúró yẹn, so ká máa bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ká fi retí àwọn èèyàn wa. Táàmù lètò láti inú àka Ipa Ọgbọ́n series.
bí tí a ti ń láǹfààní láti máa mú ìbéèrè wá. Àwọn ìbéèrè yìí wọ́n rọ kiri ká láti inú orúkọ Yorùbá. Bẹ́ẹ̀ ni, láti inú orúkọ Yorùbá mú béèrè ń bẹ́ẹ̀. Láti inú àwọn òwe àṣà àti èdè Yorùbá. Àmú àwọn ìbéèrè wá lágbọn ògbìfọ̀ tá a sọ èdè Gẹ̀ẹ́sì àwa ní ká túmọ̀ rẹ̀ ní Yorùbá. Dridon Galbraith, thank you. Santos, God bless you. Thank you. Thank you. Name a country for a edit. I don't really get you, Santos. Can you be more explicit about what you are saying? Name a country for a edit. I don't get you. I don't get you. Vanity, you are welcome. You are welcome. Matt also joined the show. So ẹ dákun ẹ jẹ́ kí ká máa dub tap lọ́ba yín dub tap yẹn ká dẹ̀ máa share gẹ́gẹ́ mo yẹ sọ ẹ jẹ́ kí n sáré mo ń gbìyànjú láti share pẹ̀lú àwọn èèyàn mi kan ó ní so bí n bá ti fulẹ̀ ní àti bẹ̀rù á bẹ̀rẹ̀ sí ní máa bá kinní ọ̀hún bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú sporting director. Láma bàbọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú sporting director. Ẹ má jà gbàgbé pé bá ti láǹfààní láti gba ìbéèrè yẹn bó ti tọ́ àti bó ti yẹ ó ṣeé ṣe kí ẹ̀bùn wà fún wa. Bí yín ti jẹ́nu ni. Ẹ jẹ́ àmọ́ bá kinní ọ̀hún bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ torí àsìkò wa. Joan Jos Jimen OLPO tún lọ ó tún padà wá kò sí wàhálà. Botri Putney, alright, sporting director ẹ jẹ́ àmọ́ bàbá wa powerful mo mọ̀ pé irú àsìkò bóyá ẹnu ṣẹlẹ̀ wà àbí kẹ́yìn ó wà ní àsìkò wo lẹ́wà ẹ̀ náà o èyí tí ẹ mọ̀ Amẹ́ríkà sí Canada ó lè má jìnnà pọ̀ náà. Bàbá wa powerful mo kí yín o ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ó jẹ́ ti dá nígbà táwọn àgbàlagbà ti dé ẹ jẹ́ á bẹ̀rẹ̀ nígbà yẹn. Ó yá ẹ jẹ́ ká mú ẹ má bínú ẹ̀yin èèyàn mi o àṣẹ̀ṣẹ̀ wọn ológbò ni o ẹ má bínú live mẹ́ta wọ́n ní kí n ṣe live mẹ́ta kan tó lè ṣe àwọn features kan lẹ̀ so ló fà á tí mi fi ní láǹfààní àti gbé anybody wá sókè àbí kẹ́ béèrè fún. Adékọ́lá òwò Adémokíyàn o so bàbá wa powerful ẹ má bínú ẹjọ́ mi ní láǹfààní àti gbé yín wá sókè ṣùgbọ́n nígbà ọ̀la náà ni live mẹ́ta tí wọ́n ní kí n ṣe yẹn ló máa pé. Bàbá mi Adékọ́lá ẹ káàbọ̀ ó yá jẹ́ ká bẹ̀rẹ̀ inú mi dùn àwọn ọmọ Yorùbá ti dé ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti bí ó kọ ẹ jẹ́ mú béèrè àkọ́kọ́ wá àwa ó kàn máa kọ ìdáhùn wa sí the comment section ẹ má bínú sí mi ọ̀la náà ni yóò pé mẹ́ta tí wọ́n ní í ṣe túmọ̀ pé lẹ́yìn ọ̀la wọ́n ó ṣí àwọn features yẹn lẹ̀ màá lè láǹfààní àti gbé wa sókè àbí ká mú àwọn tó máa co-host pẹ̀lú wa. Ìbéèrè àkọ́kọ́ ní ọ̀sán ní kílà àwa lọ́sàn-án bí ibi ní dédé àsìkò yìí àwọn kan ti wà lálẹ́ àwọn kan ti wà lóru àwọn kan wà láàárọ̀ bọ́lọ̀ ti ṣe nù. Ìbéèrè yẹn ní ọmọ wo ni à ń pè ní òní ọmọ wo là ń pè ní òní nílẹ̀ Yorùbá ọmọ wo làwọn bàbá wa ni wọ́n ń pè ní òní ó yá o ìbéèrè àkọ́kọ́ nìyẹn o ọmọ wo ni àwọn bàbá wa ń pè ní òní nílẹ̀ Yorùbá àwa tá a bá ti mọ̀ ẹ jẹ́ ká ṣàkọ ìdáhùn wa bá ṣe ń ṣe ni tá a bá ti mú ìbéèrè wá á retí ìdáhùn tá a bá ti mú ìdáhùn wa wá á fi àsìkò díẹ̀ sílẹ̀ bóyá ẹlòmíì tún máa sọ nǹkan míì lẹ́yìn yẹn á wá sọ ìdáhùn àwọn tó bá gbà á jẹ́ kó mọ̀ pé wọ́n gbà so what God cannot do wọ́n ní a child that bring legs come life ìdáhùn kan nu nítorí mọ̀ ní òní nìyẹn ó dáa what God cannot do kò sí ó yá o bọ̀dọ̀ ọlá bàbá mi powerful sporting director alàgbà Adékọ́lá Òwádé ó yá o mo retí ìdáhùn tiwa náà mo retí ìdáhùn wa o ọmọ wo ni àwọn bàbá wa ni wọ́n ń pè ní òní ìyá wa Yétì Alan Bikun ẹ máa wọlé ẹ máa rọra o ẹ káàbọ̀
Alaikum salam wa rahmatullah. Sporting director ní I don't know. Àwọn Gen Z generation Gen Z nu. Mọ tí wọ́n ń pè ní òní. Ìyá wa ìbéèrè àkọ́kọ́ fún tòní ẹnu ẹ̀ náà la ṣì wà. Ọmọ wo là ń pè ní òní? 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 Ó yá o. Tony, you welcome. Charlie, you are welcome. Àwọn ọmọ ọ̀dọ̀ àgbàre alàgbà Adékọ́lá wọ́n ní baby who cries constantly day and night. Àbọ̀dọ́lá ní àbíkú ọmọ ni wọ́n ń pè lónìí. Ó ti dáa báwọn. Ìyá wa Àyétì wọ́n ní èmèrè ọmọ ni wọ́n ń pè lónìí. Ẹ wò ọ̀dà ẹ ṣá mọ́ bínú. Mọ́ bínú wọn pé nígbà tá a bá ti ṣe live tọ̀la torí wọn pé ká ní mo gbé àwọn èèyàn wá sókè ni yóò dùn dáadáa táwọn èèyàn bá fi ara wọn sọ ìdá àwọn fúnra wọn bí wọ́n ṣe ń kọ́ yẹn kò dùn tó èmi mò ń bá wọn kà àmọ́ ọ̀la náà ní mẹ́ta tí wọ́n ní kí n ṣe kán tó lè ṣe àwọn features tí màá fi máa gbé hàn gòkè kán tó lè ṣe sílẹ̀ so ẹ má bínú ẹ foríjì mi ẹ jẹ́ ká mú ìdáhùn yẹn wá torí àsìkò wa torí àsìkò gbogbo àwọn táwa ń bí náà ni a ti mú ìdáhùn wá so kò sẹ́ńtà tún dúró dè pé kó kọ ìdáhùn mo mọ̀ pé sporting director fẹ́ lọ bí papa kéèyàn lọ bí wọ́n ìyá wa Princess Bukky ẹ káàbọ̀ sórí ètò ó dáa kí n mú ìbéèrè àkọ́kọ́ táàmù la pé ètò láti inú àka ipa ọgbọ́n series ìbéèrè àkọ́kọ́ ni wípé ọmọ wo là ń pè ní òní ọmọ wo là ń pè ní òní ká fún ìyá wa Bukky náà ní àǹfààní bí àwọn fẹ́ mú ìdáhùn tí wọ́n wá ọmọ wo làwọn Yorùbá ń pè ní òní what God cannot do wọ́n ní let me answer it ó yá ẹ kọ ìdáhùn yìí ṣebí mo pẹ́ ti kọ́kọ́ kọ ìdáhùn kan lẹ́ẹ̀kan ni a child that bring less come life ń lẹ sọ lẹ́ẹ̀kan ó yá mo retí ìyá wa Princess Bukky tó bá ti mú ìdáhùn tí wọ́n wá á sọ ìdáhùn yẹn á sì lè láǹfààní láti tẹ̀ sí ọwọ́ iwájú a lè láǹfààní àti tẹ̀ sí ọwọ́ iwájú ó yá o. This small girl. She's a small girl. I'm not sure Canadian. She's a Canadian. wọ́n retí ìdáhùn wa o. ìyá Princess Bukky ẹ̀yin là ń retí o. ó kù ṣẹ́jú méjì tá a fi kúrò lórí ìbéèrè yẹn a lè láǹfààní àti tẹ̀sùn ìbéèrè pọ̀ tí mo bá yín kó wá lónìí ibi ó kọ́ la ṣì wá o ibi ó kọ́ Yorùbá la ṣì wá ó sì kú bí ìbéèrè mẹ́rin lábẹ́ ó kọ́ Yorùbá yẹn ká tó wá tó bọ́ sí àgbọn bòmí the tailor weave you welcome on the show okay a kólíkì baby ẹ ra máa kó èbó èmi ò Yorùbá mo gbọ́ ìgbé èbó ìwó tó ní kólíkì baby ẹ ń bá sọ èbó lé àná náà ni ó túmọ̀ rẹ̀ ẹ gbé dictionary jáde ẹ sọ túmọ̀ kólíkì tẹ kọ́ o èmi ò mọ kólíkì o ìwó ń kólíkì èmi ò mọ kólíkì tẹ sọ ohun ẹ sọ túmọ̀ kólíkì o ẹ sọ túmọ̀ kólíkì o èmi ò mọ túmọ̀ kólíkì o àbíkú ọmọ ló ń jẹ́ bẹ́ẹ̀ okay òní jẹ́ ọmọ tí wọ́n bí lẹ́yìn ìdògbé yéé ayé mi tèmi bá mi níbo ni princess tó gbé wa lọ yìí o ọmọ tí wọ́n bí lẹ́yìn ìdògbé là ń pè ní òní Bobby, you are welcome on the show. Don't forget to double tap 10k láṣẹ lánàá ẹjọ ẹ jẹ́ àṣẹ 20k lónìí o ẹ jẹ́ ká máa double tap ẹjọ tap kí like yẹn kó wọ 20k lónìí ẹjọ Dwight I greet you OBE plus òbé nìyẹn mo ti rí flag Nàìjíríà ń bẹ òbé nìyẹn òbé ni ọmọ Nàìjíríà àbí ọbẹ̀ àìpọ̀mọ alápàtà kó tó ké ọbẹ̀. A baby that cry excessively. Okay. Ó yá àkókò yẹn ti tó ẹ jẹ́ ká mú ìdáhùn yẹn wá. Ọmọ tí àwọn bàbá wa ń pè ní òní what God cannot do níbo lẹ ti lọ Google ẹ̀ àbí torí ẹ ti kọ́kọ́ mú dáhùn kan wá tẹ́lẹ̀ ẹ ti réyàn sọ fún yín nù tẹ́tù sọ pé let me answer it. Bàbá Adékọ́lá àwọn ni wọ́n kọ́kọ́ mú ìdáhùn yẹn wá tí wọ́n sì gbà á. Tí wọ́n gbà á ìtumọ̀ rẹ̀ náà nìyẹn ọmọ tó jẹ́ wípé ó máa ń ké
ó máa ń ké ní gbogbo ìgbà tọ̀sán tòru ṣùgbọ́n kí ló ń fa kíké rẹ̀ yìí pàápàá jùlọ nígbà tí wọ́n bá ń wẹ̀ ẹ́ ọmọ tí wọ́n pé bọ́n wẹ̀ láàárọ̀ yóò ké bọ́n wẹ̀ lọ́sàn yóò ké bọ́n wẹ̀ lálẹ́ bó ṣòru náà ni ẹwà já sanra fún bóyá ooru ló mú yóò tún ké náà ni so irú ọmọ bẹ́ẹ̀ tán bá ti ń wẹ̀ fún kò ṣòro mọ̀ kí àwọn ọmọ ìyá alágbájá ló ń kí àwọn tó ti ń wẹ̀ fún nù wọ́n ti ń wẹ̀ fún nù wọ́n ti ń wẹ̀ fún nù ẹ ṣé o bọ̀dọ́lá thank you for joining my team ìyàwó àyètì ẹ ṣé o mo dúpẹ́ o ọlọ́run ní fi wá wọ́n ra wa o ojú òní tì yín ẹ ṣeun gbà so ìdáhùn yẹn nìyẹn o gbogbo àwa tí a ò gbà ẹ máa ṣe o bọ̀dọ́lá wọ́n gift mi o ìyàwó àyètì náà wọ́n gift mi ojú òní tì yín ìyàwó princess ẹ ṣeun ìdáhùn rẹ̀ nìyẹn àwa tá a gbà á mo fún wa ní àtẹ́wọ́ wa àwa tí ó tí a sì gbà náà mo pàtẹ́wọ́ fún àwa náà wípé a ti ẹ̀ gbìyànjú akọ ìdáhùn kan èèyàn bá dọ́jà kalẹ̀ tí ó bá rí èèyàn bá náà wàhálà ni o èèyàn kan lè máa dẹ́jọ́ rò bẹ́ẹ̀ bá sí ń bẹ̀ so torí ẹ̀ gbogbo yín pátá ni mo pàtẹ́wọ́ fún ó yá ẹ jẹ́ kí a bọ́ sí ìpele ká bọ́ sí ìbéèrè kejì ní ibi ó kọ́ láti wá ibi ó kọ́ Yorùbá láti wà ẹ já bọ́ sí ìbéèrè kejì níbi orúkọ Yorùbá ẹ já bọ́ sí ìbéèrè kejì kí ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì sọ wípé ìyẹn ó tiẹ̀ simple ó simple tá a bá fẹ́ gbà lókù ọmọ wo là ń pè ní òní ọ̀la àti ọ̀túnla ọmọ wo ni Yorùbá ń pè ní ọ̀la àti ọ̀túnla ẹ̀pá ti sọ òní pé ọmọ tó máa ń ké ní gbogbo ìgbà pàápàá jùlọ tí wọ́n bá ń wẹ̀ fún gbogbo ìgbà yóò ṣáà máa ké ni yóò ṣáà máa ké ni so bó ṣàárọ̀ bó ṣọ̀sán òní nìyẹn kí ni ọmọ wo là ń pè ní ọ̀la àti ọ̀túnla ọmọ wo là ń pè ní ọ̀la àti ọ̀túnla ọ̀la àti ọ̀túnla ọmọ wo là ń pè bẹ́ẹ̀ ọmọ wo là ń pè ní ọ̀la àti ọ̀túnla ó yá o ìbéèrè kejì nìyẹn o bọ̀dọ̀ ọlá wọn ní me I don't know that o ó dẹ̀ wá simple o ibi tẹ́ ẹ̀ ronú lọ ni ìdáhùn yẹn wà ibi tẹ́ ẹ̀ ronú lọ rárá ẹ ṣé o a ti wà ní 4k báyìí o ẹ jẹ́ ká máa gbé láìkì yẹn lọ o ká tiẹ̀ ṣe 20k lónìí 10k la fi bẹ̀rẹ̀ lánàá ó yá o ọmọ wo ni à ń pè ní ọ̀la àti ọ̀túnla orúkọ méjì nìyẹn ọ̀tọ̀ọ̀tọ̀ mo kàn mọ́mọ́ kó pọ̀ bẹ́ẹ̀ ni o láti save time wa ọ̀la àti ọ̀túnla ọmọ wo ni à ń pè bẹ́ẹ̀ ọmọ wo ni àwọn bàbá wa ń pè bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ó yá o 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 bọ̀dọ̀ lánìkan ni wọ́n ti sọ̀rọ̀ pé àwọn ò mọ̀ o ó yá o àwa tá a mọ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ o bọ̀dọ̀ ọlá tún ti mú dáhùn wá o wọ́n ní àwọn ọmọ fò ní kúfọ̀ ládìde ṣé bẹ́ẹ̀ lórí nígbà tásìkò bá tó á mú ìdáhùn wá ó yá ó yá ó yá ó yá o ìyàwó àyètì ìyàwó princess bàbá powerful wọ́n ti lọ mí náà mọ̀ ẹ ṣe wọ́n kàn àfìfẹ́ hàn ni wọ́n fi yọjú ó dájú pé bí ẹnu iṣẹ́ ni wọ́n máa wà lọ́dọ̀ wọn lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ ṣé gan mo dúpẹ́ ojú òní yín tì ojú kì í ti náà alẹ́ àtẹni tó bá tàn án àtàwọn àti ẹnìkọ̀ọ̀kan wa ojú òní tì wá o ẹ ṣeun mo dúpẹ́. What God cannot do wọ́n ní they are siblings to Oni ìyá princess wọ́n ní ọmọ èkó lèmi lẹ fẹ́ kọ àbí bàbá bá fún wọn láwọn wà níbí ojú òní tì mí òníwáyé tó yà ẹ bá ń sọ dáhùn àwọn ìbéèrè yìí náà àti mú òní ó ti lọ ọmọ wo là ń pè ní ọ̀la àti ọ̀túnla. What God cannot do wọ́n ní they are siblings to Oni ẹ bá mi ṣàlàyé siblings yẹn o ṣé wọ́n bí wọn ṣáájú Oni ni àbí wọ́n bí wọn lẹ́yìn Oni ẹ ṣàlàyé siblings yẹn kó yé wa o. ó yá ó yá ó yá ó yá ó yá o ó yá ó yá ó yá o let's go there what God cannot do wọ́n ní after Oni àǹjájú ọ̀nà bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àǹjájú ọ̀nà bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ what God cannot do ìdáhùn yín ó ti wà noted ó wà noted
ó yá o mò ń retí àwa yòókù o ẹ jẹ́ ká mú ìdáhùn wa wá o ó kù òkè ẹ jẹ́ ká mú ìdáhùn wa wá wọn ò bí ká fi ìṣẹ́jú márùn-ún lẹ́ àbí ká mú ìdáhùn wa ká lè bọ́ sórí ìbéèrè míì torí àwọn ìbéèrè kan ṣì wà níta bá láǹfààní àti débẹ̀ tó ní í ṣe tó yẹ pé ìdáhùn wọn ní í ṣe pẹ̀lú ìtàn tí a bá máa mú ìdáhùn rẹ̀ wá. Ó yá o 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 ó dà ẹ jẹ́ ká mú ìdáhùn rẹ̀ wá ká lè bọ́ sórí òmíì ẹ ṣé o a ti wà ní 4.4 ẹ jẹ́ ká máa gbé lọ 20k ní tágẹ́ẹ̀tì wa o ẹ jẹ́ á máa gbé lọ gẹ́gẹ́ bí what God cannot do bí wọ́n ṣe sọ ọmọ tá a bá bí tẹ̀lé òní òun là ń pè ní ọ̀la ọmọ tá a bá bí tẹ̀lé ọ̀la òun là ń pè ní ọ̀túnla bí àwọn orúkọ yẹn bó ṣe lọ nìyẹn lọ́dọ̀ àwọn bàbá wa òní ọ̀la ọ̀túnla bí wọ́n ṣe lọ nìyẹn òní ni ọmọ tó máa ń ké ní gbogbo ìgbà tí wọ́n bá pàápàá jùlọ tí wọ́n bá ń wẹ̀ ẹ́ bákan náà ọ̀la ọmọ tá a bá bí lẹ́yìn tá a bí òní ni ọ̀la ọmọ tá a wá bí tẹ̀lé ọ̀la là ń pè ní ọ̀túnla ṣé mọ̀ pé àwọn èèyàn ń jẹ́ àwọn okọ̀ ẹ̀ kódà táwọn tó ń jẹ́ gan tí wọ́n mọ ìtumọ̀ rẹ̀ as their family name tí wọ́n mọ ìtumọ̀ rẹ̀ àwọn tó ń jẹ́ òní dáadáa àwọn tó ń jẹ́ ọ̀la kódà ọ̀túnla mo mọ ìgbèríko kan tí wọ́n ń pè ní àbà ọ̀túnla bẹ́ẹ̀ ni ṣé ká tẹ̀síwájú báyìí ẹ jẹ́ ká tẹ̀síwájú ká mú ìbéèrè míì wá lágbọn ti orúkọ torí bí orúkọ ni a ṣì wà lásìkò iná ibi orúkọ la ṣì wà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ní agbọn ti orúkọ wọ́n ní what God cannot do wọ́n ní yes wọ́n ní my brother bia òní definitely bóyá ọwọ́ wọn lẹ ti béèrè àbí ọwọ́ àwọn àgbàlagbà lẹ́bi sáré mú ìdáhùn yẹn wá ọmọ wo ni à ń pè ní àṣà rérédò àṣà ọmọ wo ni àwọn bàbá wa ń pè ní àṣà ọmọ wo ni wọ́n ń pè ní àṣà ó yá o ẹ jẹ́ ká dáhùn béèrè yẹn o ọmọ wo ni à ń pè ní àṣà ó yá ẹ jẹ́ ká dáhùn béèrè yẹn o ibi tá a dé nìyẹn o Tony de Francisco you are welcome on the show God bless you ó yá o ọmọ wo ni àwọn bàbá wa ń pè ní àṣà ọmọ wo ni wọ́n ń pè bẹ́ẹ̀ àṣà ó yá mo ń retí ìdáhùn wa o mo ń retí ìdáhùn wa o àṣà ọmọ wo là ń pè ní àṣà nílẹ̀ Yorùbá àṣà rérédò ó yá o ẹ jẹ́ àmúdáhùn wa wá o ká lè bọ́ sórí ìbéèrè míì ó yá what God cannot do ẹ má sùn ìyàwó àyètì ọ̀dọ́ọ̀lá bàámi powerful ó yá Princess Bukky ó yá o ẹ jẹ́ ká mú ìdáhùn wa wá mò ń retí ìdáhùn wa ó yá o mo ń retí ìdáhùn wa o ẹ jẹ́ àmúdáhùn wa wá o ọmọ wo ni àwọn bàbá wa ń pè ní àṣà rérédò àṣà àtàwọn fẹ́ lọ Google ẹja lọ Google rẹ o ẹja lọ Google rẹ tá a bá fẹ́ Google rẹ o Googling is allowed o àṣà rérédò àṣà
Oya. Asa. Okay, what God cannot do. When he tell us, nobody know it. Ẹ ti azari sọ bẹ́ẹ̀ hàn. Ó dà ọmọ tí àwọn bàbá wa tí wọ́n ń pè ní bọ̀dọ́lá ẹbẹ́ dáhùn ìbéèrè yẹn ni ọmọ wo là ń pè ní àṣà rérédò àṣà ọmọ wo là ń pè ní àṣà rérédò ṣé bọ̀dọ́lá fẹ́ dáhùn ni àbí ká mú dáhùn wá gẹ́gẹ́ bí what cannot do ṣe sọ. Ó dà ọmọ tí àwọn bàbá wa tí wọ́n ń pè ní àṣà òun náà ni ọmọ tó jẹ́ wípé ó lọ fà ọmọ tí ó jẹ́ pé alẹ́ nìkan lòun máa ń ké alẹ́ nìkan lẹ gbọ́ gbé ẹ̀ alẹ́ nìkan lẹ máa gbọ́ igbe rẹ̀ alẹ́ nìkan lòun máa ń ké ń tiẹ̀ òun là ń pè ní àṣà ọmọ tí àwọn bàbá wa ń pè ní àṣà nìyẹn àṣà rérédò alẹ́ nìkan ni gbé tiẹ̀ pàápàá jùlọ tí wọ́n bá ń wẹ̀ fún Gabar is back ẹ ṣeun thank you for joining the show so ẹ jẹ́ ká máa like ẹ lọ ká máa tap on your screen tap ẹ jọ̀ọ́ mo fẹ́ ká dé 20k likes lénìí 10k la fi bẹ̀rẹ̀ lánàá ìyá wa Yétì ẹ bá ń wá àwọn èèyàn wa yòókù lọ o ẹ bá ń wá wọn lọ o so ọmọ tá à ń pè ní àṣà nìyẹn o what God cannot do ọmọ tá à ń pè ní àṣà nìyẹn àṣà rérédò àbáwa Ayọ̀mídé ajáná sí àgbà ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ tá a mọ̀ òun náà ni a máa ń fi ètò ṣe that máa ń mú ìbéèrè wá àti ìdáhùn àti sọ̀rọ̀ nípa òní ọmọ tó máa ń ké ní gbogbo ìgbà ni Yorùbá ń pè bẹ́ẹ̀ pàápàá jùlọ tó bá ń wẹ̀ fún ìbá àṣàárọ̀ ọ̀sán alẹ́ òru bákan náà sọ̀rọ̀ nípa ọ̀la àti ọ̀túnla òun ni àwọn ọ̀la ni ọmọ tí wọ́n bí tẹ̀lé òní ọ̀túnla ni wọ́n bí tẹ̀lé ọ̀la èyí tá a wá ẹ̀ṣẹ̀ mú ìdáhùn rẹ̀ wá ní àṣà rérédò ọmọ wo ni wọ́n ń pè ní àṣà ọmọ tó jẹ́ pé alẹ́ nìkan lòun máa ń ké pàápàá jùlọ tó bá ń wẹ̀ fún so tó bá ti ń wẹ̀wẹ̀ alẹ́ fún ẹ ti mọ̀ yóò máa ké ní tatata kódà àwọn bàbá wa sọ pé irú ọmọ bẹ́ẹ̀ láyé àtijọ́ tí ìyá rẹ̀ ti mọ̀ pé àṣà ọmọ lòun bí tó bá ti wọ́n bá ti fẹ́ wẹ̀wẹ̀ alẹ́ fún wọn ó wá pe àwọn ọmọ kéékèèké ilé wọn ó pè wọ́n jọ wọn ó jókòó yíká ìyá rẹ̀ tí ìyá rẹ̀ bá ti wá bẹ̀rẹ̀ sí ní wẹ̀ fún yóò wá máa kọrin àwọn ọmọdé ilé yìí náà máa bá a gbé máa pe ẹ kó pàṣán bò míì àṣà ni mo bí ẹ kó pàṣán bò míì àṣà ni mo bí. Komen, you are welcome on the show. You could be a good gifter, please. Ẹ kó pàṣán bò míì àṣà ni mo bí ẹ kó pàṣán bò míì àṣà ni mo bí ọmọ tí à ń pè ní àṣà nìyẹn alẹ́ nìkan ló máa ń ké. Ẹ jẹ́ ká mú ìbéèrè kan tó kù wá ní agbọn ti orúkọ Yorùbá kí ìbéèrè yẹn ok àwọn orúkọ yẹn ìbéèrè ó kọ tí mo kó wá ó sì kù méjì ó kù méjì ká máa mú wẹ́rẹ́wẹ́rẹ́ báyẹn á wò bóyá ká tó bọ́ sí agbọn bòmíì tó lóyìnbó ń pè ní segment ó yá o ẹ jẹ́ a ṣe báyìí ìbéèrè tó kàn rèé o òróyè òun náà jẹ́ ọ̀kan nínú ọkọ̀ nílẹ̀ Yorùbá kí ni ìtumọ̀ òróyè àti pé àwọn wo ló máa ń sọ ọmọ wọn ní òróyè bọ́dọ̀ láyé ṣeun o dẹ́n bá mi kí àwọn tí ò gbọ́ èdè wa ẹ̀ bá mi kí wọn káàbọ̀ sórí ètò ẹ ṣeun ẹlòmíì sì ni ó sì lè já ara wa ni ṣùgbọ́n ó kọ tó lò kò ní já mọ̀ pé ara wa ni ẹ jẹ́ ká túbọ̀ máa táàpù screen wa yẹn o ká lè gbé wa dé ibi tá à ń lọ 20k ní go wa lénìí Kimi God bless you welcome on the show ó yá òróyè dòmídò ìyàwó àyè tí wọ́n ní àwọn orúkọ yìí ní agbára o wọ́n sì wà lágbára o we want us to learn and unlearn bẹ́ẹ̀ ni
torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ni ó jẹ́ àṣà àti ìṣe àwọn bàbá wa ṣùgbọ́n tí a ti gbàgbé rẹ̀ a ti gbàgbé rẹ̀. Àṣà ìṣe kéèyàn máa lò kéèyàn máa tẹ̀lé kò sọ̀yàn di ẹni tó ń bọ òrìṣà. Àṣà dúró lọ́tọ̀, ẹ̀sìn dúró lọ́tọ̀, bó ṣe jẹ́ nìyẹn. Ọ̀tọ̀ ní àṣà, ọ̀tọ̀ ní ẹ̀sìn. Bàbá wa Powerful, ọmọ wo là ń pè ní òróyè? Bọ̀dọ́lá, ibo lẹ́yìn ti wá? Wọ́n ní wọn kì í sọ àwọn orúkọ yẹn ní ọ̀dọ̀ wa níbí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orúkọ yìí náà, anyway, irú òróyè yìí nìsín, ó níbi tí wọ́n ti ń apá ibi tí ó wọ́pọ̀ sí tí wọ́n ti ń sọ. Ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ ti wá, ìlú wo lọ́ṣun? Sí lórí ètò lánàá, orúkọ oyè ọba tó ń bá òṣàjò kọ Ẹdẹmọ̀pọ̀ Àrógún, ọmọ ají lálá ọ̀ṣọ́, ọmọ ají fọjọ́ gbogbo dára bí egbin, ìlú tìmì àgbàlé ọlọ́fà àná. Ẹ ṣeun, ẹ ṣeun. Ẹ máa bá ń kí tìmì tòní o, ẹ máa bá wa kí kábíyèsí o, ẹ bá wa kí gbogbo ìlú Ẹdẹ o, ẹ bá wa kí gbogbo ìlú Ẹdẹ, ẹ bá wa kí gbogbo ìlú Ẹdẹ. Bàbá Powerful wọn làwọn ò mọ̀, ọ̀dà kí bàbá ọmọ ẹ jẹ́ bàbá o, kí bàbá ọmọ ẹ jẹ́ bàbá. Òróyè, ọmọ tí à ń pè ní òróyè, òun náà ni àwọn orúkọ yìí nílẹ̀ Yorùbá, orúkọ yìí nílẹ̀ Yorùbá ó jẹ́ orúkọ àbísọ. Òun náà ní í ṣe pẹ̀lú òní àti àṣà tí a ti ń bá bọ̀ látàárọ̀, ṣe rí òróyè, òun náà ni àwọn olóòṣà oko ni wọ́n máa ń sábà sọ ọmọ wọn ní òróyè. Àwọn olóòṣà oko, wọ́n ní kí ni ń jẹ́ òòṣà oko? Ọ̀kan nínú àwọn òrìṣà tí àwọn bàbá wa máa ń bọ láyé àtijọ́ ni. Àwọn ẹ̀rí pé àwọn agbègbè míì wà wọ́n sọ pé olóòṣà oko, òòṣà yẹn ló ní í ṣe pẹ̀lú iṣẹ́ ọ̀gbìn, farming, agriculture. Àwọn bàbá wa òun ni wọ́n máa ń bọ fún, náà gbà pé òun ló lè jẹ́ kí èrè oko kó jáde dáadáa nínú ìgbàgbọ́ àwọn bàbá wa nìyẹn o, pàápàá jùlọ láyé àtijọ́. Lucy, you welcome on the show. Dalandaba ọ̀dàgbàrà, àwọn tí TikTok kí Canada ń rọ́ wáyé, àwọn nǹkan tí ó yọ̀yàn lẹ́yìn ni. Gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé bọ̀, òróyè, òun náà ni à ń pè ní àṣà, bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n àwọn olóòṣà oko, dípò táwọn ò fi sọ ọmọ wọn tí bá máa ń ké ní alalẹ́ ní àṣà, òróyè ni àwọn máa ń pè é. Òróyè ni wọ́n máa ń pe ọmọ wọn. Orúkọ yìí sì wọ́pọ̀ lọ́dọ̀ àwọn olóòṣà oko tí wọ́n wà ní ìlú Abẹ́òkúta àti agbègbè rẹ̀, gẹ́gẹ́ bí ohun tí ìwádìí tí ó sọ fún wa. Ó yá, ẹ jẹ́ ká mú orúkọ kan yòókù wá, orúkọ kan tó kù. Bọ̀dọ́lá ní àwọn ìbéèrè yìí ti le jù, kó lè ṣebí ká lè fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ náà ni, kò lè rárá. Orúkọ kan tó kù, ó yá, ẹ jẹ́ ká mú wá. Òun náà ni à ń pè ní jọ̀ọ́dá. A máa gbọ́ orúkọ yìí dáadáa, wọ́n lè pè ní jọ̀ọ́dá. A máa ń gbọ́ jọ̀ọ́dá dáadáa. Kí ni ìtumọ̀ jọ̀ọ́dá? Ó yá o. Orúkọ ilé tiẹ̀ ní basically ó ní ṣe pẹ̀lú àwọn bàbá wa, ó ní ṣe pẹ̀lú à ń béèrè sí nǹkan, ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn Ifá. Ó yá o. Ìbéèrè, Bọ̀dọ́lá ẹ má bínú, ìbéèrè kan tó kù lágbọn orúkọ náà ní ká lè tẹ̀síwájú. Fence Maxa Ọlágbára, you are welcome on the show. I salute you. Ó yá o. Jọ̀ọ́dá, ọmọ wo ni àwọn bàbá wa ń pè ní jọ̀ọ́dá? Ó yá,
mo ń retí ìbéèrè wa. Ọmọ wo làwọn bàbá wa ń pè ní jọ̀ọ́dá? Mo ń retí ìbéèrè wa. Ó yá o. Àbí ìdáhùn wa. Ẹ jẹ́ ká mú ìdáhùn wa lórí ẹ̀. Ẹ jẹ́ ká mú ìdáhùn wa lórí ẹ̀ o. Ọmọ wo ni àwọn bàbá wa ń pè ní jọ̀ọ́dá? Jọ̀ọ́dá. Alájà, ẹ káàbọ̀. Aláwọ̀ sálà àwọn yaba. Ajánásì alájà ti dé o. Alájà ẹ̀lẹ́ ti dé o. Ẹ káàbọ̀ mà. Bọ̀dá ọlá ní ọmọ tí wọ́n tọrọ lọ́wọ́ Ifá ìlà ń pè ní jọ̀ọ́dá. Torí pé mo sọ pé ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn Ifá. Ó dà, kò sí wàhálà. Ó yá, ó kù bí ìṣẹ́jú mẹ́rin káwọn èèyàn náà fi mú ìdáhùn tiwọn náà wá kó tó di wípé a mú ìdáhùn yẹn wá. Powerful wọ́n ní ọmọ tí wọ́n bí nígbà tí wọ́n wà ní orí oyè jọ̀ọ́dá. Ọ̀dà àti kọ́lẹ̀, akọ̀wé ti kọ́lẹ̀. Bàbá Pàrótò, Chief Pàrótò, ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé o. Àwọn alágbára, àwọn tí wọ́n ń jẹ́wọ́ TikTok nìyẹn. Ojú òní tí yín my brother, ẹ ṣé gan. Ajánásì, wọ́n láwọn wà ń bí. Ọ̀dà, ọ̀yá o. Ọmọ tí a bí sínú Ifá, ok, princess nìyẹn, ok. Torí pé mo ti fún wa ní clue ipò ní ṣe pẹ̀lú ẹ̀sìn Ifá, ok. Ó dáa, kò sí wàhálà. Ó yá, mú yín retí o. Ẹ jẹ́ àmú ìdáhùn wa wá o. Mo ń retí ìdáhùn wa. Ọ̀pì, ok. Ìyá wa mo dúpẹ́ o. Ẹ tún bá mi share rẹ̀, ẹ invite àwọn èèyàn. Ẹnìkan ló ti join látara invite ẹ send ojú òní tì yín. Ẹ ṣé o. Ọlọ́run ti ṣe yín níyà dáadáa fún wa. Àpadà sí bó ní kàn yín o. Àgbọ́pòṣe orúkọ kò ní dé bá yín àtẹnìkọ̀ọ̀kan wa. Ọlọ́run tọ́lọ́run fi ń jí Ọlọ́run. Ó yá o. Ó yá o. Ó kù ìṣẹ́jú kan àbí méjì tá fi mú ìdáhùn yẹn wá ká lè bá bọ́ sórí ìbéèrè mi. Ìyá wa àti orí orúkọ ni a ti bẹ̀rẹ̀ láti mú àwọn táàmọ̀ la pé ètò. Ọmọ tí wọ́n bí nígbà tí wọ́n ṣe ọdún Ifá, òkè, Bọ̀dọ́lá nìyẹn. Wọ́n lọ́mọ tí wọ́n bí nígbà tí wọ́n ṣe ọdún Ifá, Bọ̀dọ́lá ló sọ báyẹn. So táàmọ̀ ni a pè ìbéèrè àti ìdáhùn ni. Ṣùgbọ́n gbogbo àwọn ìbéèrè wa yẹn ó máa ń rọ kiri ká èdè, àṣà àti ìṣe Yorùbá, ibẹ̀ láti máa mú. Ibi orúkọ láti bẹ̀rẹ̀ lónìí. Ayọ̀mídé, Ajánásì àgbà, wọ́n ní Ifátádé. Ifátádé ni wọ́n ń pè ní jọ̀ọ́dá. Ó dà. Ìyá wa àyè tí ẹ gbọ́, ọmọ wo ni wọ́n ń pè ní jọ̀ọ́dá? Ọmọ wo ni àwọn bàbá wa ń pè ní jọ̀ọ́dá? Ẹ jẹ́ ká máa táàpù ẹjọ́. 10k la ṣe lánàá tó jẹ́ àkọ́kọ́ live wa. Ó yẹ ká lè gbé tòní ìdè 20 o. Ó yá. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Ìyá wa alájà ilẹ̀, wọ́n ní I don't know o. Ó dà. A ti sọ̀rọ̀ nípa òní ni ọmọ tó jẹ́ pé nígbà tí wọ́n tán bá bí ó máa ń ké rárá. Ìbáàjá àárọ̀ ọ̀sán alẹ́ òru àṣà máa ké ni. Wọ́n gbà òkúròrò lọ́mọ yìí, òní ni àwọn bàbá wa ń pè. Ó sì máa ń sábà jẹ́ ìgbà tán bá ń wẹ̀ fún. Bákan náà a sọ̀rọ̀ nípa ọ̀la àti ọ̀túnla. Ọ̀la ni ọmọ tí wọ́n bí tẹ̀lé òní, ọ̀túnla ni wọ́n bí tẹ̀lé ọ̀la. A sọ̀rọ̀ nípa àṣà ni àwọn ọmọ tó jẹ́ pé alẹ́ nìkan lòun máa ń ké. The sport master mú kí yín o, ẹ káàbọ̀. Alẹ́ nìkan ni àṣà máa ń ké nígbà tí wọ́n bá ń wẹ̀. Tí ìyá rẹ̀ bá sì ń wẹ̀, yóò kó àwọn ọmọ ilé tira, wọ́n wà máa kọrin fún un. Ẹ kó pàṣánbò míì, àṣà ni mo bí, ògbélé láti sọ. A sọ nípa òróyè dòmídò. Òróyè ni ọmọ tí ó jẹ́ tí ìyá wa ẹ tún gift mi. Ẹ ṣeun, kò ní tán bẹ́ẹ̀ o. Yẹ̀sídù kúlà yọ́mí sí ìyá dátà. Ẹ ṣeun gan ni ìyá wa àyè tí àwọn náà ti ṣe bẹ́ẹ̀. Mo dúpẹ́ o. Jazakumullahu khairan jaza. Kò ní tán bẹ́ẹ̀, mo dúpẹ́, mo mọ̀ lóore o. Òróyè, àwọn olóòṣà oko ni wọ́n máa ń sọ ọmọ tí wọ́n ní òróyè dípò àṣà. Ọmọ táwọn náà bá bí tó máa ń ké rárá pàápàá jùlọ lálẹ́ ni wọ́n máa ń pè ní òróyè. Àwọn olóòṣà oko pàápàá jùlọ ní apá Abẹ́òkúta àtàwọn ìlú tó súnmọ́ ni wọ́n ti máa ń sọ ọmọ ní òróyè. Ibẹ̀ lágbàdé bí jọ̀ọ́dá. Ẹ jẹ́ ká wá mú ìdáhùn jọ̀ọ́dá wa báyẹn. Gbogbo apáta ni mo kí o. Mo sì pàtẹ́wọ́ fún wa.
fún ìgbìyànjú tá a fi mú ìdáhùn kan àbí kejì wá. Lọ́dọ̀ àwọn bàbá wa nínú pàápàá jùlọ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ẹ̀sìn Ifá, tí obìnrin bá ń bí àbíkú tó ń bí àbíkú ṣàpè láyé àtijọ́, Ifá náà ni wọ́n mọ̀ láti lọ bi léèrè pé kí ló ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n fi máa ń sọ wípé bọ́rọ̀ bá rú ni lójú àbilẹ̀ léèrè, náà fi máa ń nú àwọn tí wọ́n ti mú ọ̀rọ̀ yẹn jáde nìyẹn. Tí wọ́n bá wá lọ bèrè sí, tí wọ́n lọ sọ́dọ̀ babaláwo, tí wọ́n lọ bèrè sí, tí wọ́n wá gbé fájànlẹ̀, tí odù tó bá jáde, ẹ máa gbọ́ mi dáadáa o, odù ọ̀yẹ̀kú jọ̀ọ́dá tí odù yìí bá jáde sí irú obìnrin tó ń bí àbíkú tó wá lọ bèrè pé kí lòun ó ṣe tóun fi ní bí àbíkú mọ́, tí odù ọ̀yẹ̀kú jọ̀ọ́dá, wọ́n sọ wípé ọ̀yẹ̀kú lọ́tún Ògún dá lósì, ọ̀yẹ̀kú lọ́tún Ògún dá lósì. Mo wá mọ̀ mú ìbéèrè yẹn wá, ó ti wà ní àwọn fídíò tí mo ti ṣe. Àwọn tá bá lọ wo fídíò, tá bá lọ wo profile mi, á rí ìjánu ọmọ yẹn tó bá ibi tá bá ti tí mo bá ti sọ̀rọ̀ nípa jọ̀ọ́dá, mo ti sọ̀rọ̀ nípa jọ̀ọ́dá nínú àwọn fídíò mi sẹ́yìn, so a lè rí mo ṣàfihàn odù Ifá yẹn tí wọ́n ṣe máa ń tẹ̀ ọ̀yẹ̀kú lọ́tún Ògún dá lósì, òun ni méjèèjì ló di ọ̀yẹ̀kú jọ̀ọ́dá. Tí obìnrin tó ń bí àbíkú yìí tó bá ti wá lọ bèrè sí, tí odù yìí bá ti jáde ní ojú ọpọ́n Ifá, tódù yìí bá ti lè jáde sí, Osama Mahmood, you are welcome, thank you for joining the show. Tódù yìí bá ti jáde sí, so ohun tí wọ́n wàá sọ fún ni pé wọ́n sọ ohun ẹbọ, ohun ètùtù tí yóò fi tún fi lóyún, tí ó sì fi rí ọmọ náà bí ní àgbéjò àti àgbéyè, tí ò tún fi ní jẹ́ àbíkú. Wọ́n wàá sọ fún pé tó bá ti bí ọmọ yìí o, ní tí òfin ní jẹ́ kọ́ ọmọ yìí ó padà nínú àwọn nǹkan ètùtù tí wọ́n kà fún ni pé tó bá ti bí ọmọ yìí jọ̀ọ́dá, òun ni ọmọ yìí ó mọ̀ jẹ́, torí pé ó du ọ̀yẹ̀kú jọ̀ọ́dá ni ó dá fún ọmọ náà. So ìtumọ̀ orúkọ tá à ń pè ní jọ̀ọ́dá nù. Àti fúlẹ̀, so bẹ́ẹ̀ ni orúkọ ni o, àwọn èèyàn jẹ́ jọ̀ọ́dá dáadáa, wọ́n lè mọ̀ pé ní bóyá jọ̀ọ́dá or something, so àwọn èèyàn jẹ́ jọ̀ọ́dá dáadáa, tó jẹ́ family name àwọn èèyàn, so àwọn èèyàn jẹ́ dáadáa. Okay, wọ́n ní can you write it please? Can I write it? Okay, ó yẹ kí n lè kọ́, mo ti wá síbi comment. Wọ́n lélẹ̀ dòmímí jọ̀ọ́dá, alájà ilẹ̀ ó ní mo ti kọ́ yẹn o, jọ̀ọ́dá dòmímí, kì í ṣe Jordan, èwo bọ̀dọ̀ lábẹ́rẹ̀ nu, èwo Jordan kọ́, ṣé Jordan jẹ́ ọkọ̀ ọmọ Yorùbá rí? Bọ̀dọ̀ Ọlọ́run ni ó ṣàánú yín. Jọ̀ọ́dá, àwọn ẹlòmíín sì lè pè ní jọ̀ọ́dá. So ìyàwó ilẹ̀ wọ́n ní àwọn ṣe ń gbọ́ ni, kódà mo rántí nígbà yẹn tí à ń ṣe NC nígbà yẹn, so mo mọ̀ nípa ẹni tó ń jẹ́ jọ̀ọ́dá. Àwọn èèyàn jẹ́ dáadáa, wọ́n jẹ́ jọ̀ọ́dá pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wa, àwọn èèyàn jẹ́ jọ̀ọ́dá dáadáa. Princess wọ́n ní Jordan is in Bible, ọ̀tọ̀ ni jọ̀ọ́dá o kì í ṣe Jordan tí bọ̀dọ̀ aláṣọ ni wọ́n ń sọ pé is in the Bible. Jọ̀ọ́dá ó kọ Yorùbá ni o, a dẹ̀ ti sọ ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹ̀ tí àwọn bàbá wa tó fi máa ń sọ jọ̀ọ́dá. Ní báyìí ó yá, ẹ jẹ́ ká bọ́ sí agbọ̀n míì. Ibo la fẹ́ bọ́ sí báyìí láti máa mú ìbéèrè wá? Ó ní í ṣe pẹ̀lú òwe, èdè àti àwọn nǹkan míì tó rọ̀ mọ́ àṣà. Yes, Mr. Amuranti, ẹ káàbọ̀ o. Ẹ má jà gbàgbé láti máa tap 10k lágbé láìkì yẹn dé lánàá for the first live show ever. Tòní yìí ó dẹ̀ wù mí ká dé 20k o. Ẹ dákun, ẹ má jẹ́ kó rẹwà, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi double tap, ẹ jẹ́ ká gbé like yẹn dé 20k. Ó yá o. A kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú òwe. Àwọn òwe yìí, iṣẹ́ méjì àbí mẹ́ta la máa ṣe lára àwọn òwe yìí. A máa parí wọn.
àwọn òwe kan tó wá wà dé pé a ti ń dorí ẹ̀ kodò nípìlẹ̀ bí wọ́n ṣe ń pa kọ́ nìyẹn. Princess, you are welcome on the show. Mo kí yín ìyá mi ẹ káàbọ̀. Nípìlẹ̀ bí wọ́n ṣe ń pa àwọn òwe yẹn kọ́ nìyẹn, á ṣàtúnṣe wọn. Tó bá tún wá lọ́rọ̀ tó ta kókó nínú òwe yẹn, á tún sọ̀túnmọ́ rẹ̀. Ṣé rí pé ó kọ́ńbọ́ọ̀kì. Ọ̀yá ìbéèrè àkọ́kọ́ lágbọ́n ti àwọn bí òwe nǹkan kan. Wọ́n ní a kì í gbà kàtà lọ́wọ́ àkìtì. A kì í gbà kàtà lọ́wọ́ àkìtì. Ó yá o, ẹ parí òwe yẹn. Àwọn àgbàlagbà, àwọn onímọ̀ èdè wọ́n wá ní òwe yẹn tá a ṣe ń pa yẹn kan náà ṣe ń pa. A ṣàtúnṣe rẹ̀, a tún wá sọ ìtumọ̀ ọ̀rọ̀ kan tí ó ta kókó níbẹ̀. Ó yá. Bọ̀dọ́lá ní a kì í gbálé bá bọ ọmọ lọ́wọ́ ọmọ. Òkè. Ìyá wa Princess Bukky wọ́n ní a kì í gbálé bá bẹ ẹni lọ́wọ́ ẹni. Yes, ẹ̀yin méjèèjì lẹ right o. Ẹ̀yin méjèèjì lẹ right. A lè sọ pé ilé bá bọ ọmọ, a lè sọ pé ilé bá bẹ ẹni. Yes. Ọ̀kan lẹ ṣe ń bẹ̀ báyẹn, ẹ ti down 1 out of 3 báyẹn o. Ẹ ti down kan nu mẹ́ta. Ìyẹn ni pé ẹ ti parí òwe yẹn. Ṣàlàyé mi yẹn yé wa. Ẹ ti parí òwe yẹn. Ẹ ti parí òwe yẹn. Ó yá ní báyìí. Ìyá wa alájà wa ilẹ̀ ṣé ti rí pé last born grandma tẹ̀fílẹ̀ Nàìjíríà tó ti wá bá yín ní Canada ṣé ti rí pé òní mi báyìí. Ṣé rí pé mi yẹn ṣe grandpa. Kódà tí n bá tún ti ráyè tí mo tún kó gbogbo ilé ìkú bẹ́ẹ̀ báyìí. Ẹ tún wá rí mi dáadáa. Ó yá o, a kì í gbà kàtà lọ́wọ́ àkìtì. A kì í gbálé bá bọ ọmọ lọ́wọ́ ọmọ, a kì í gbálé bá bẹ lọ́wọ́ ẹni. What God cannot do, ń bolẹ̀ wà. Ẹ súnmọ́ bí o. Ẹ súnmọ́ bí o. Òwe yẹn ká máa mú ìdáhùn rẹ̀ wá díẹ̀ torí àsìkò wa. Ìwádìí sọ wípé bá a ṣe ń pa yẹn kọ́ ni ó tọ̀nà. Torí pé tá bá ti pa bá yẹn, ọ̀rọ̀ kan ti sọnù níbẹ̀ tó dẹ̀ yẹ ká wá ìtumọ̀ sí. Kí ni mò ń gbìyànjú àti sọ? Ìwádìí jẹ́ ká mọ̀ pé a kì í gba àkàkà. A kì í gba àkàkà. A kì í gbà kàkà lọ́wọ́ àkìtì. Ẹ jẹ́ kí n bá wa kọ́. A kì í gba àkàkà dòdòdò lọ́wọ́ àkìtì. A kì í gba ilé bàbá ẹni lọ́wọ́ ẹni. Nǹkan tí mò ń sọ mẹ́ẹ̀ ṣó yé wa ṣá. Ìyẹn ni pé àkàkà ni wọ́n ń pè, kì í ṣe àkàtà. Àṣìpa òwe àti àṣìlò èdè, common error. Òun ni tá bá sọ pé a kì í gbà àkàtà. A kì í gbà kàtà lọ́wọ́ àkìtì. Rárá o, kì í ṣe àkàtà o. Àkàkà ni o. A kì í gbà àkàkà lọ́wọ́ àkìtì. A kì í gbà kàkà lọ́wọ́ àkìtì. A kì í gbálé bàbá ẹni lọ́wọ́ ẹni. Ó yá, a ti yanjú, a ti parí òwe. A sì ti ṣàtúnṣe rẹ̀ wípé kì í ṣe àkàtà, àkàkà ni. Ó yá ní báyìí, ẹ já wá sọ túmọ̀ òwe yìí. Kí lòwe yìí túmọ̀ sí gan? Àti pé kí ni túmọ̀ àkàkà? Kí làwọn bàbá wa ń pè ní àkàkà? Ó yá o. Ó yá o. Mò ń retí wa o. Ó yá o. Ẹ jẹ́ a mú ìdáhùn wa wá o. Kí ni túmọ̀ òwe yìí? Kí sì ni àwọn bàbá wa ń pè ní àkàkà? Tá a ní òun ló yẹ kó jẹ́, kì í ṣe àkàtà. Bàbá wa Alimudir Rasheed Abdulrauf akínyìn o. Àwọn àfáà àwọn ọmọ wa nù. Ọlọ́run jẹ́ á rí yín pẹ́ o.
ó yá o. Kí ni ìtumọ̀ òwe yìí? A kì í gbà kàkà lọ́wọ́ akítì, a kì í gbalé bàbá ẹni lọ́wọ́ ẹni. Kí sì ni kí ni àwọn bàbá wa nílẹ̀ Yorùbá kí ni wọ́n ń pè ní àkàkà? Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ya Sheikh Al-Mudir, ẹ ṣeun o. Gbogbo ilé ńkọ́ o. Gbogbo àwọn yẹn wà ní mọ́ṣáláṣí mo bólúwa dúró ńkọ́. Àwọn ọmọ ilé ike wa ní Madil Khairi ńkọ́ o. Ọlọ́run bá kíyèsí. Ìyá wa ọmọ láì mọ́ wọlé ẹmọ ọ̀rọ̀ ìkáàbọ̀. Ọlọ́run ní ká dúpẹ́ fún astaghfirullah. Ẹ jẹ́ á máa dúpẹ́ fọ́lọ́run gbogbo ìgbà. Ìyá wa Princess Bukky wọ́n ní ìtumọ̀ ni pé ohun tí ó jẹ́ téèyàn a kò gbọ́dọ̀ fún ẹlòmíràn. Okay, yes, okay. Àgbáwọlé. Kí wá ní ìtumọ̀ àkàkà yẹn? Kí ni àwọn bàbá wa ń pè ní àkàkà? Kí ni ìtumọ̀ àkàkà yẹn? Ó yá o. Ẹ ti dáhùn ààbàhùn okù bí. Kí ni ìtumọ̀ àkàkà? Ẹ jẹ́ kí a máa táàpù screen wa o. A fẹ́ kí a gbé like yẹn dé 20k lénìí. 10k la fi bẹ̀rẹ̀ lánàá. Ó yá o. Ìyá Princess Bukky ẹ ṣeun o. A ti rí ìdáhùn yẹn mú. Kí ni ìtumọ̀ àkàkà? Àkàkà. Mo rò pé àwọn tí wọ́n ń pè ní akítì ṣá. Akítì. Àwọn tí wọ́n ń pè ní akítì. Tá bá ti mọ̀ tí wọ́n ń pè ní akítì, ó ṣeéṣe ká mọ̀ túmọ̀ àkàkà. Ó ṣeéṣe ká lè ronú lọ in tí àkàkà jẹ́. Tá bá ti mọ̀ tí wọ́n ń pè ní akítì. Ó yá o. Alájà ilẹ̀ no lẹ tún kọ báyìí. Bọ̀ ó yẹ kẹ́ lè mọ̀ túmọ̀ òwe yẹn náà. A kì í gba àkàkà lọ́wọ́ akítì, a kì í gbalé bàbá ẹni lọ́wọ́ ẹni. Ìyá Princess Bukky wọ́n ti sọ. I don't know it. Ó dà. Ẹ jẹ́ ká sọ ìdáhùn yẹn torí àsìkò wa. Bẹ́ẹ̀ ni nǹkan tó bá jẹ́ téèyàn a lè gbà kúrò lọ́wọ́ rẹ̀ ká fún ẹlòmíì. Ìyẹn ni pé òwe yẹn ẹni tó bá ní nǹkan ni ó máa pa òwe yẹn láti fìdí ẹ̀ múlẹ̀ pé èmi ni mo ní eléyìí láíláí lè gbà lọ́wọ́ mi tẹ́ni tí kìsà ní tààtàn. Kí wá ní ìtumọ̀ àkàkà? Àkàkà ká bẹ̀rẹ̀ láti bí akítì. Ọ̀bọ ni àwọn bàbá wa ń pè ní akítì. Bẹ́ẹ̀ ni ọ̀kan nínú àwọn ẹ̀yà ọ̀bọ ni àwọn bàbá wa ni wọ́n ń pè ní akítì. Ọ̀bọ ló ń jẹ́ akítì. Àkàkà yẹn tí wọ́n ní a lè gbà lọ́wọ́ ọ̀bọ, òun ni bí ọ̀bọ ṣe máa ń ká tó máa ń lóṣòó yẹn. Bí ọ̀bọ ṣe máa ń lóṣòó yẹn, àmọ́ nǹkan tí wọ́n ń pè ní lóṣòó. Bí ọ̀bọ ṣe máa ń lóṣòó yẹn, òun ni à ń pè ní àkàkà. A lè gbà lọ́wọ́ rẹ̀. Kò sí ẹranko tó lè gbìyànjú láti máa lóṣòó àbí láti máa jókòó lórí òfurufú bí ọ̀bọ ṣe máa ń ṣe yẹn. So òun ni à ń pè ní lílóṣòó tí ọ̀bọ máa ń lóṣòó yẹn. Ìlànà bàbá wa máa ń pè ní ni wọ́n ń pè ní àkàkà. Náà fi sọ pé a kì í gbà kàkà lọ́wọ́ akítì. A kì í gbà kàkà lọ́wọ́ akítì. A kì í gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. So mo rò pé àlàyé yẹn ó yé wa díẹ̀ níwọ̀nba bí mo ṣe mọ̀ ọ́n sọ. A kì í gbà kàkà lọ́wọ́ akítì, a kì í gbalé bàbá ẹni lọ́wọ́ ẹni. Ìyẹn ni pé kò sí ẹranko tó lè rọ̀ lọ́rùn láti máa lóṣòó bí ọ̀bọ ṣe máa ń lóṣòó yẹn. Kò sí ẹranko tó lè rọ̀ lọ́rùn láti máa lóṣòó bí ọ̀bọ ṣe máa ń lóṣòó. So lílóṣòó tọ́bọ bá ń lóṣòó yẹn ni wọ́n ń pè ní àkàkà. Ẹ jẹ́ ká máa táàpù, ẹ jẹ́ ká máa like kí a lè gbé like wa yẹn ká lè gbé rìn jìnnà. Kò dáa ká ṣe 10k lánàá kí a wá má ṣe tó 10k àbí ká má ṣe jù bẹ́ẹ̀ lọ lónìí o. Ọmọọlá a ti sọ̀rọ̀ nípa ẹ̀. Ìyàwó Ọmọọlá àkàkà ni o. Àkàkà ló correct. Kì í ṣe àkàtà. Tá bá sọ pé àkàtà àkàtà bíi domain, environment, àyíká èèyàn, kí nǹkan wà ní ìkápá èèyàn. Ṣàlàyé mi yẹn ti ní àkàtà tí wá ń bí o. So nítorí àkàtà nìyẹn. Ṣùgbọ́n àkàkà òun ni
lílòṣó tí ọ̀bọ máa ń lòṣó yẹn là ń pè ní àkàkà o. Ọ̀bọ là ń pè ní akítì náà fi ní a kì í gbà kàkà lọ́wọ́ akítì, a kì í gbalẹ̀ bàbá ẹni lọ́wọ́ ẹni. So yá wa mọ́lá àkàkà ni o, dòdòdò kì í ṣe àkàtà. Òun náà ni mo ti kọ síbẹ̀ tá a rí yẹn. Ẹ̀hún ni mo ti kọ síbẹ̀ tá a rí yẹn. Mo ti kọ síbẹ̀ tá a rí yẹn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Wọ́n láwọn Yorùbá ńláńlá rè, Yorùbá kéékèèké wá ní àìkí ń fọkàn sí wa ni. Ó yá ẹ jẹ́ ká bọ́ sí ibi òwe míì. Ẹ jẹ́ á bọ́ sí ibi òwe míì. Ìrókò jọba igi gbogbo sí igbó. Ìrókò jọba igi gbogbo sígbó. Ó yá o, ẹ jẹ́ ká parí òwe yẹn. Ìrókò jọba igi gbogbo sígbó. Yóò máa dùn dáadáa nígbà tí mo bá ti láǹfààní àti lè gbé èèyàn wọlé. Torí pé à ń type ló fẹ́ jẹ́ kó máa dry. Ẹ faradà fún mi. Ó dà pé lẹ́yìn òní ó kù show kan báyẹn kí wọ́n tó lè unlock àwọn feature yẹn. Ó ná gbé sísàlẹ̀ tí wọ́n ti ń kọ́kọ́rọ́ pa ẹ̀. So lẹ́yìn show ọ̀la lágbára Ọlọ́run, so wọ́n ṣì wálẹ̀. So wá láǹfààní àti máa gbéra wa wọlé. So yóò lè jẹ́ kó dùn tó bá wà interactive. Tèmi ń sọ tẹ́yìn ń sọ, yóò lè jẹ́ kó dùn. Ó yá o. Ẹ má bínú, omi ló ń gbà. Wọ́n ní kí n já kọ́kọ́rọ́ náà. Bóyá kẹ́ máa ń pe káfíńtà tí ó bá ń já wa kó mú hámà wá kó wá bá ń já. Ní tá fi já náà ni wọ́n ní táyẹ̀yìn tá bá ṣe show mẹ́ta, live show mẹ́ta. So n tó fà á nìyẹn. Ó yá o, ìrókò jọba igi gbogbo sí igbó. Ẹ jẹ́ ká parí òwe yẹn kó tó di pé àwa sọ ìtumọ̀ rẹ̀. Ìrókò jọba igi gbogbo sígbó. Ó yá o, mi ò fẹ́ ká lò ju bí wákàtí kan àbọ̀ lọ. Torí àwọn èèyàn wa tí wọ́n wà níbi iṣẹ́, tẹ́ pé ibi iṣẹ́ ni wọ́n ti darapọ̀ mọ́ wa. Yàwá Yétì, wọ́n ní ẹ̀ka rẹ̀ gbalẹ̀. Bọ̀dọ̀lá ní I don't know it. Okay. Adẹ̀wà mọ̀ àfọkànsí ni o. Ìdáhùn yẹn òun ti sọ̀rọ̀ nípa igbó. Ìdáhùn yẹn ní í ṣe pẹ̀lú ọ̀dàn. Ìrókò jọba. Okay. Princess Bukky, igi gbogbo ló ń bẹ nígbó ká tó fìrókò jọba lẹ fẹ́ kọ àbí? Bọ̀dọ̀lá ẹ mọ̀wé jíwò bàjẹ́ torí pé mo ti ní ìdáhùn yẹn jẹ mọ́ ọ̀dàn. Wọ́n ti sáré gbé sí ẹ̀ka rẹ̀ gba ọ̀dàn. Bọ̀dọ̀lá tẹ́ bá jíwèé wò gan ẹ̀ tún pass jọ tẹ́ jíwò lọ torí ẹ̀yin ó develop ẹ̀ tí. Ọ̀dà ẹ jẹ́ ká mú ìdáhùn rẹ̀ wá torí àsìkò wa. Ìrókò jọba igi gbogbo sí igbó. Àràbá jọba igi gbogbo sọ́dàn ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn. Mo rò pé àlàyé mi yẹn yé wa. Bí àwọn bàbá wa bí wọ́n ti ń pa òwe yẹn nìyẹn. Ìrókò jọba igi gbogbo sígbó. Àràbá jọba igi gbogbo sọ́dàn ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn. Ẹ jẹ́ n bá wa kọ́. Pàápàá jùlọ torí ìyá mi Alájà wa ẹ̀lẹ̀. Ìrókò jọba igi gbogbo sí igbó. Àràbá jọba igi gbogbo sọ́dàn ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn. Yes. Bí àwọn bàbá wa bí wọ́n ti ń pa òwe yẹn nìyẹn. Ìrókò jọba igi gbogbo sígbó. Àràbá jọba igi gbogbo sọ́dàn
ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn. ẹ jẹ́ ká máa tap like yẹn o, ká máa double tap ẹ jọ̀ọ́. àìṣẹ́ ń súnmọ́ 10k ní o. àìṣẹ́ ń súnmọ́ 10k ní o. àìṣẹ́ ń súnmọ́ 10k ní o. ó dàbí ẹni pé ó yá o. mo ti kọ́ fún wa báyẹn. wọ́n wá ní ìbéèrè kan tó kù lára òwe yẹn ni pé igi wo ni àwọn bàbá wa ń pè ní àgbà igi. mo rò pé gbogbo wa ló yẹ ká mọ ìbéèrè yẹn o. ìrókò jọba igi gbogbo sígbó, àràbá jọba igi gbogbo sọ́dàn, ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn. igi wo ni àgbà igi? ó yá gbogbo wa ló yẹ ká kọ ìdáhùn yẹn o. powerful tún ní ìrókò. òwe yẹn ti sọ wípé igi, wọ́n ní igi ńlá, bọ̀dọ́lá ní igi ńlá. igi ńlá àsúnrín nìyẹn, àsúnrín nìkan gbéjù, igi ńlá lọ́lọ́jà àgbó. ó yá o. ìrókò kọ́ bàbá mi powerful, ìrókò kọ́. òwe yẹn ti sọ fún wa. òwe yẹn ti sọ wípé ìrókò jọba igi gbogbo sígbó, àràbá jọba igi gbogbo sọ́dàn, àmọ́ ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn. igi tá a fọkàn sí ni. kódà a dẹ̀ mọ̀ wọ́n máa ń fi kọrin gan. wọ́n máa ń fi kọrin. ṣe pé ìyàtọ̀ ń bẹ láàrin igbó àti ọ̀dàn. igbó máa ń dí pé ẹ lè see through, ṣùgbọ́n ní ọ̀dàn ẹ lè see through, tẹ́ máa wo ibi tó jìnnà réré ní ọ̀dàn. ìyá wa alájà ilẹ̀ wọ́n ní igi obì. ok mama ridris wọ́n ní igi ewúro làgbà igi gbogbo. igi ewúro. Caro, you are welcome on the show. Don't forget to give thoughts before you go, because I know you will leave soon since you don't understand Yoruba. alájà ilẹ̀ wọ́n ní igi mango. igi mango. ẹ jẹ́ ká máa tap screen wa yẹn. máa tap screen wa yẹn. àwọn bàbá wọn máa ń kọrin pé ewúro làgbà igi o, ewúro làgbà igi, igi gbogbo ẹ forí balẹ̀, ewúro làgbà igi. igi ewúro ni. igi ewúro làwọn bàbá wa ń pè ní àgbà igi. ewúro làgbà igi. ìyàwó ọmọlá wọn ní igi ọ̀pẹ. gbogbo apáta náà ni agbìyànjú. àwọn ọ̀daràn wa sì súnmọ́. kì í kàn ṣe òun ni. wọ́n ní is it because it is bitter? nǹkan tó pọ̀ ló pamọ́ sí ara ewúro, yàtọ̀ sí bóyá iṣẹ́ ìwòsàn tó ń ṣe àbí nǹkan kan. wípé ewúro ẹgbàá yàrá ridis á ti mọ̀ pé ẹgbàá ewúro làgbà igi. ìdí ni wípé nǹkan tó lọ ń pamọ́ sí igi ewúro lára ó pọ̀, pàápàá jùlọ èyí tó súnmọ́ jù nínú ìtọ́lọ̀ tó dàbí àrokò. tẹ́nìkan bá tẹ́bíyá nìsín ẹnìkan rojú kókó ń banújẹ́ ń ronú, ẹ wá já ewúro ẹ wá fún un, ẹ wá ní kó jẹ. àrokò lẹ pa fún òun, lè má mọ̀ lè má pé kí lè tẹ́tẹ́ máa jẹ ewúro, torí pé adùn ní máa gbẹ̀yìn ewúro. ẹ̀ ń pàrokò fún ni pé kó ṣe sùúrù, pé gbogbo tó ń là kọjá adùn ni ó padà gbẹ̀yìn rẹ̀. ẹ ti fẹ́ mọ́ mú mi lọ síbi àrokò nìyẹn o. nínú àwọn ibi táàtù tí mo mú béèrè wà náà nìyẹn. bẹ́ẹ̀ ni adùn ló ń gbẹ̀yìn ewúro. so ìdí nìyẹn táwọn bàbá wa fi ń sọ pé ewúro làgbà igi. náà fi sọ pé ewúro làgbà igi, adùn ló ń gbẹ̀yìn ewúro. ewúro làgbà igi. ewúro làgbà igi. ewúro làgbà igi. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbàgbé láti share ẹ̀
Josh George mo kí yẹn káàbọ̀ ẹ̀jẹ̀ àṣà ó yá àti wọ 10k yẹn báyìí jẹ́ ká tún síwájú o. No name YTK yẹn náà no name yẹn náà name náà ni. Kate Murphy you are welcome. Ó yá ẹ jẹ́ ká mú ìbéèrè mi wá ó kù 20 ìṣẹ́jú wákàtí káàbọ̀ ni mo fẹ́ ká lò torí àwọn ìyá wa àti bàbá tó ń padà sẹ́nu iṣẹ́. Ẹ jẹ́ ká mú ìbéèrè mi wá. Ìbéèrè mi ok wọ́n ní gbá wèrè mi ò gbá wèrè ẹ jẹ́ ká parí ẹ̀ gbá wèrè mi ò gbá wèrè kí ni ìparí òwe yìí. Drew you welcome on the show. Hilary McKenzie you are welcome. Ó yá gbá wèrè mi ò gbá wèrè ẹ jẹ́ ká parí òwe yìí. Gbá wèrè mi ò gbá wèrè ìyàwó àyè tí wọ́n ní mi ò gọ́ ni ìyàwó ọmọlá wọn ní àwọn ti gbàgbé ni àwọn dẹ̀ mọ̀ tẹ́lẹ̀ bó ṣe rí nìyẹn tó yẹ láti sọ pé we learn and unlearn we learn and unlearn bẹ́ẹ̀ ni ó yá o gbá wèrè mi ò gbá wèrè ìyàwó àyè tí wọ́n ní mi ò gọ́ ni ìparí ẹ̀ nìyẹn lọ́dọ̀ tí àbí náà gbá wèrè mi ò gbá wèrè mi ò gọ́ ni ó yá jẹ́ ká parí òwe yẹn gbá wèrè mi ò gbá wèrè gbá wèrè mi ò gbá wèrè kí ni ìparí ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa. Fly you are welcome. Gbá wèrè mi ò gbá wèrè ìyá wa Adépéjú akínyìn o ẹ káàbọ̀ sórí ètò tá a mọ̀ láti inú àká ipa ọgbọ́n series. Ẹ já mú dáhùn yẹn wá nígbà tá a ti rí àwọn èèyàn kí wọ́n gbìyànjú ìdáhùn yẹn àbí ìyá wa Princess Bukky ẹ fẹ́ dáhùn rẹ̀ ni. Gbá wèrè mi ò gbá wèrè gbá wèrè mi ò gbá wèrè òun ni ọjà fi ń hó. Ẹ ṣeun ìyá wa ọmọlá ní tí mo sọ náà nù kẹ́ tó wọlé ẹ dákun ẹ já gbé láìkì yẹn dé 20k àwa la ṣe 10k lánàá náà. Princess Bukky ẹlẹ́ẹ̀mọ́ tẹ́lẹ̀ ìyá ẹ ti wá gbàgbé gbá wèrè mi ò gbá wèrè òun lọjà fi ń hó bẹ́ẹ̀ ni ibi tá a ti ń dúnàdúrà yẹn òun ló ń bí ariwo ọjà torí pé ẹnìkan ò ní dákẹ́ fún ẹnìkan gbá wèrè mi ò gbá wèrè òun lọjà fi ń hó. Mo fẹ́ bá wa kọ́ ni o torí ìyá mi alájà ilẹ̀. Gbá wèrè mi ò gbá wèrè lọjà fi ń hó. Lọjà rédò lọjà fi ń hó. Gbá wèrè mi ò gbá wèrè lọjà fi ń hó. Ó yá ẹ jẹ́ ká bọ́ sí abala ok ó sì kù ìbéèrè ẹ jẹ́ mú béèrè kan ìwá sí ká lè kúrò ní abala ti òwe jẹ́ mú béèrè kan ìwá sí ká lè kúrò ní abala ti àwọn òwe yẹn. Ẹ já parí òwe yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn torí pé a máa ń ṣi òwe yìí a máa ń ṣì pa àwọn èèyàn ti wá sọ di òwe aláìmoore àìsí torí pé àìkí ń parí rẹ̀ àìpa òwe yẹn délẹ̀ àìpa tán ni ló dẹ̀ fi di òwe aláìmoore. Wọ́n ní ẹni mú ni délùú ó yẹ ẹ parí ẹ̀ ẹni mú ni délùú ẹ jẹ́ ká parí ẹ̀ o ẹ já parí òwe yẹn ẹni mú ni délùú ẹni mú ni délùú kí ni ìparí òwe yìí ó yá o ẹni mú ni délùú
àwọn èèyàn máa ń rí òwe bí òwe aláìmoore àṣìṣe tó dẹ̀ wà ń bẹ̀ ló jẹ́ kí wọ́n máa rí bí òwe aláìmoore. So nígbà tá bá mú ìdáhùn rẹ̀ wá á ṣàlàyé rẹ̀ fún wa tá bá tiẹ̀ ti sọ ìdáhùn rẹ̀ kò tó ẹni tá a délùú bá ẹ ṣeun bá mi powerful ẹ ṣeun ojú ọ̀nà lẹ́wà bá a ṣe máa ń pa ni ẹ̀ kò tó ẹni tá a délùú bá tàbí kò tó ẹni tá a délùú mọ̀ tá bá wá pa báyẹn làwọn yẹn fi máa ń sọ wípé òwe tí ò dáa ni òwe aláìmoore ni sẹ́yìn pé Yorùbá yìí sì ṣaláìmoore Yorùbá jẹ́ni tí máa ń moore tí máa ń dúpẹ́ oore. What God cannot do wọ́n ní what's that níta ń béèrè òye mi o ìbéèrè tá à ń béèrè abala òwe la wà wọ́n ní ẹni mú ni délùú àwa ní kẹ́ parí òwe yẹn ẹni mú ni délùú a ní kẹ́ parí ẹ̀ ni kẹ́ parí òwe yẹn ẹni mú ni délùú. I wasn't around before ẹ ti miss o ẹ lọ wo àwọn comment so gbogbo àwọn tá a ti sọ náà láti àmú ìdáhùn rẹ̀ mo kọ àwọn ìdáhùn rẹ̀ síbẹ̀ ìta àṣẹ̀ṣe tán ni gba wèrè mi ò gba wèrè lọ́jà fi ń hó so tẹ́ bá lọ go through àwọn comment ẹ máa rí àwọn nǹkan tá a ti sọ̀rọ̀ nípa rẹ̀ mo type ẹ̀ síbẹ̀ ẹ ṣé tẹ́tí ẹ̀ tún padà wá Ọlọ́run ò ní fẹ́ nìkankan wálẹ̀ Ọlọ́run ò ní ṣe wá lápàtẹ́ mọ́tà gbogbo ọjà tá a bá dálẹ̀ àtàwọn èso ara yóò mọ̀ bá wọn náà lọ́jà àdùnnú lọ́jà ànáyè ànájèrè bẹ́ẹ̀ ni yóò rí pẹ̀lú ògo Ọlọ́run. Ó yá o ṣé ká mú ìdáhùn rẹ̀ wá torí àsìkò ká lè mú àtúnṣe tá a fẹ́ ṣe sí òwe yẹn wá bọ́dọ́lá amina ẹ ṣeun ẹ ṣeun ìyá mi princess wọ́n ní bẹ́ẹ̀ ni ká mú ìdáhùn rẹ̀ wá bàbá powerful nìkan ni wọ́n gbìyànjú ẹ̀ wọ́n try ẹ̀ ẹni mú ni délùú kò tó ẹni tá a délùú mọ̀ níye kò tí ì yé wa ẹni mú ni délùú kò tó ẹni tá a délùú mọ̀ ní iye ìyẹn ni wípé ní iye táwọn bàbá wa ń sọ yẹn ni pé lóǹkà sọmọ pé èèyàn kan ló mú wa délùú kò tó iye òǹkà àwọn èèyàn tá a ti mọ̀ nígbà tá a ti délùú ó ní mo sọ pé torí pé àkì ń parí òwe yẹn ká pa á délẹ̀ ìní òwe yẹn làwọn èèyàn fi máa ń sọ pé ẹni tó bá ń parí òwe yẹn aláìmoore ni bẹ́ẹ̀ sì kọ́ kì í ṣe aláìmoore àìpa òwe yẹn délẹ̀ ń ló sọ di òwe aláìmoore ẹni mú ni délùú ẹni rere mú ni mire dé ìlú ẹni mú ni dé ìlú kò tó ẹni tí a dé ìlú mọ̀ ní iye bó ṣe jẹ́ nìyẹn o ẹni mú ni délùú kò tó ẹni tá a délùú mọ̀ ní iye ìyẹn ni pé tá a bá ní kàkà ní òǹkà èèyàn kan ló mú wa délùú ẹ wo iye èèyàn tá a ti mọ̀ ní òǹkà wọn ṣe rí pé wọ́n ti ju ẹni tó mú wa délùú lọ ó yá ẹ jẹ́ ká gbé láìkì yẹn tàbáyé o ẹ jẹ́ ajẹ́ kó lọ fà 20k ní góò wa ó kù ṣọ́jú 11 pẹ̀lú ògo Ọlọ́run kí n lè yọ̀ǹda àwọn ìyá wa pàápàá jùlọ ìyá mi alájà wa ilẹ̀ àti àwọn ìyá wa tá a jọ wà ní diaspora tó jẹ́ pé ẹnu iṣẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ wà tí wọ́n ti darapọ̀ mọ́ wa ká lè yọ̀ǹda wọn kán lè gbájúmọ́ iṣẹ́ dáadáa àwọn ìyá wa tá a dẹ̀ wà Nàìjíríà náà ọ̀pọ̀lọpọ̀ ló ní show mi náà tóun náà fẹ́ lọ host àbí tó fẹ́ co-host ká lè yọ̀ǹda ara wa ẹ jẹ́ ká kò ní agbọn ti òwe ẹ jẹ́ ká kò ní agbọn ti òwe ó dà ó yá ẹ jẹ́ ká lọ síbi òǹkà Yorùbá òǹkà Yorùbá ṣáàtì rẹ́dì ṣáàtì ṣetán òǹkà Yorùbá ẹ jẹ́ ká lọ síbi òǹkà Yorùbá ṣe mọ̀ pé nǹkan kan ládìẹ ń jẹ kágbàdo tó dé bákan làwọn bàbá wa ni wọ́n ṣe ń lò gbésí ayé wọn kó tó di pé àwọn òyìnbó amúnisìn àwọn òyìnbó ajíhìnrere wọ́n sọ̀kalẹ̀ wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ tó ń sọ̀kalẹ̀ wá sí apá àṣálẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa ní ilẹ̀ Yorùbá nínú àwọn ìran
tí Gẹ̀ẹ́sì tí wọ́n ní àpọ́nlé ọ̀wọ̀ àti ìdáyàsọ́tọ̀ ní ti ẹni àyẹ́sí fún òun ní ilẹ̀ Yorùbá wà. Nígbà tí wọ́n dé wọ́n bá gbogbo nǹkan létòlétò, ṣé ètò oyè jíjẹ, ètò òṣèlú táwọn bàbá wa ń ṣe, àbí oríṣi àṣà ìgbéyàwó, ìsọmọlórúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀ tí wọ́n ti bá political life àwọn bàbá wa tí wọ́n ti bá ńlẹ̀, ó jẹ́ kí wọ́n máa kọyán àwọn bàbá wa nílẹ̀ Yorùbá kí wọ́n sì máa fewé bò. Wọ́n wá rí wa bí ẹni tó ti tó tán, tó ti gbọ́n. Ó wà nínú nǹkan tí ó fi jẹ́ pé wọ́n ṣe fẹ́ kí a wà ní ipò adarí nígbà tí wọ́n láwọn túkùn lọ́rùn wa tí wọ́n fẹ́ máa lọ. Ẹjẹ́ á fi bẹ̀yẹn lẹ̀, mo kàn fi yẹn ṣe bí ìfáàrà ká tó wọnú òǹkà, ká lè mọ̀ yìí pé bákan làwọn bàbá wa ṣe ń ka òǹkà ní iye ẹyọ àbí ọ̀pọ̀ kó tó di wípé àwọn òyìnbó gbé 1 2 3 wọ́n gbé e dé. Bẹ́ẹ̀ ni ení bí ení, èjì bí èjì, ẹ̀ta ǹtagbá, ẹ ti rí òǹkà nìyẹn kó òyìnbó tó gbé 1 2 3 dé. Ọ̀kan, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá, ọ̀kànlá, èjìlá, ẹ̀tàlá, ẹ̀rìnlá, ẹ̀ẹ́dógún, ẹ̀rìndínlógún, ẹ̀tàdínlógún, èjìdínlógún, ọ̀kàndínlógún, ogún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní báyìí a wá fẹ́ mọ mú ìbéèrè wá, ìbéèrè tó rọ̀ mọ́ òǹkà Yorùbá. Ìgbà tí lọ́la ibi òǹkà yìí láti bẹ̀rẹ̀, àwa ní ṣe ní pé sọ òǹkà àwọn nọ́mbà yìí nìkan, a máa ṣe àròpọ̀, àyọkúrò, ìsọdipúpọ̀. Àròpọ̀ ní addition, àyọkúrò ní subtraction, ìsọdipúpọ̀ ní multiplication, pínpín òun ní division. So á ti àwọn àmì yìí á ti bọ́nú òǹkà wa lọ́la lágbára Ọlọ́run, á ti bọ́nú ẹ̀ kí Èdùmàrè ṣọ́ wa tayọ ọ̀la. Oyinyechi, you are welcome. Classic Malam, ẹ káàbọ̀. Ó yá, kí ni òǹkà Yorùbá fún 220? 220. Ó yá, ẹ jẹ́ ká máa kọ ìdáhùn wa o. 220. Kí ni òǹkà Yorùbá fún 220? Ó yá o. Mo ń retí ìdáhùn wa o. Igba-lé-ogún, ẹ ṣé ọmọọlá, ìyá wa Princess Bukky, igba-lé-ogún, yes, bẹ́ẹ̀ náà ni. Ó yá o. Igba-lé-ní-ogún, bá mi powerful, ẹ ṣeun. Ó yá o. Ìyá wa Yétì, ó yá. Alájà ilẹ̀, ó yẹ kẹ́ ẹ lè mọ ilé yìí o. Ogúnlélúgba, okay. Mama Idris, ogúnlélúgba, okay. Ó yá, ẹja rí dáhùn ẹnìkan sí kó lè pé 5. Ó yá. Màámi Alájà ilẹ̀, come again sir. Kí ni òǹkà Yorùbá fún 220? Òǹkà Yorùbá fún 220. Kí ni tí Yorùbá bá ka òǹkà dé orí 220, kí ni wọ́n ń pè? Ó yá o. Ogún is 20, 200 ibẹ̀ ńkọ́? Bẹ́ẹ̀ ni, ogún is 20. Ara nǹkan tá à ń sọ lálẹ́ àná nìyẹn o. Ìyá wa Alájà wa ilẹ̀, ogún, ògún, ògùn, àwọn ọ̀rọ̀ tó yẹ pé pípé wọn dún bákan náà, àmọ́ tá a bá ti fàmì sí, òun ni yóò sọ ìyàtọ̀ tí ó wà láàrin ìtumọ̀ wọn. Ìyá wa Yétì wọ́n ní ogúnlénígba, ẹ ṣeun. Igba is 200. Ogún 20, a lè sọ pé igba ó lé ní ogún àbí ogúnlénígba. Àmọ́ àwọn tí UK rèé o. Bóò ni, ṣé o ti ṣọlidé tán ní Italy ni? Ọbago, o ti ṣọlidé tán ní Italy? Ó yẹ kó o ti ṣọlidé tán, àti ṣe léyà tán ó ti ṣe díẹ̀ náà. Fún mi lówó mi àtàwọn ọmọ mi.
àwẹ̀ iléyá ó wà lọ́rùn rẹ o bá ń sẹ́ndì owó wa o ẹ má bínú jàre àbúrò mi dáadáa ni ó tó wá jẹ́ olólùfẹ́ mi tí ó máa ń sọ̀pọ́ọ̀tì mi lórí rédíò àti lórí ayélujára nígbà tí a wà ní Nàìjíríà mo jẹ́rìí ẹ mo mọ̀ pé wàá rí mi I trust you mo mọ̀ pọ̀ náà pọ̀ lẹ́rùn màá ní láti máa rìn létí kó mọ̀ pé ẹ̀gbọ́n ti wà ní Canada wọ́n ti lò lọ èyí tí lò lọ o mo sì ṣe ń bẹ alájà ilẹ̀ kí wọ́n connect mi kí wọ́n link mi ní o ìwọ náà mọ bó ṣe mọ ẹni tó bá dé o ẹ já tẹ̀síwájú kí ni in tí mo àgbà ogún lé ní igba tàbí igba lé ní ogún bẹ́ẹ̀ ni a ti lè sọ pé ogún igba àti ogún gbogbo ọ̀nà tó bá wà tó rọ̀ wá lọ́rùn gẹ́gẹ́ bí average Yorùbá person àmọ́ tá a bá fẹ́ sọ gẹ́gẹ́ bí ọ̀jìnmí professional tàbí nílànà ti akadá lọ́dọ̀ àwọn onímọ̀ èdè wọ́n ní tá a bá ti ka òǹkà tó bá ti pé igba 200 so tá a bá ti ń dé 20 220 240 260 280 wọ́n ní 20 yẹn ní pè ní ogún mọ́ yóò yí padà yóò di okòó kí ni mo pè yóò di okòó 220 ó wà jẹ́ kí ni okòólélúgba tàbí okòólé ní igba ṣàlàyé mi yẹn yé wa 40 òjì là ń pè tá a bá ti ka òǹkà tó bá ti kọjá 200 àní pè ní ogójì mọ́ 60 ọ̀tà 80 ọ̀rìn a sì ní kíláàsì Yorùbá ẹ má jẹ́ kí wọ́n mọ̀ dàrú mọ́ wa lójú ṣùgbọ́n tí mo fẹ́ ká mọ̀ ni pé lọ́nà míì tá a tún lè gbà pé tá a bá sọ wọn ò gbà bí Yorùbá wò lẹ́yìn tó wá sọ Yorùbá eléyìí tó díìpù o okòólélúgba ni wọ́n ń pè yóò ti yé yín báyẹn kò sí wàhálà atom kò ní bàjẹ́ ọba tó ti ń bẹ gbé bùkátà yẹn látẹ̀yìn kò ní dá ẹ̀dá ńgbà kankan àrísìkì tó ju bùkátà lọ Ọlọ́run ó fún gbogbo wa Ọlọ́run tọ́lọ́run fi ń jẹ Ọlọ́run so èyí tí mo fẹ́ ká mú ń bẹ̀ nìyẹn okòólélúgba lọ́dọ̀ àwọn ọ̀jìnmí so àwọn náà a lè mọ̀ lò ó yá 430 kí là ń pè 430 kí ni Yorùbá ń pè 430 430 ó yá ẹ jẹ́ ká mú ìdáhùn yẹn wá ó kù ṣẹ́jú méjì bí a kí a máa lọ lórí ilé ó yá ẹ jẹ́ ká débẹ̀ yẹn dúró 430 kí la máa pè 430 kìí ṣe aago ìṣọpá aago mẹ́rin àbọ̀ 430 ló ń kà ó yá 430 ó yá o. $430 ó yá kí la máa pè ó yá o. Ó yá o. Kí la pè 430? Igba méjì àti ọgbọ̀n bá mi powerful thumbs up for you irinwó lé okòó yàwá princess ẹ ti súnmọ́ bẹ́ẹ̀ o okòó yẹn irinwó lé ní okòó 420 lẹ́sọ yẹn o ṣe bá ṣe sọ okòó tán ni okùn 10 orí ẹ̀ ó yá ẹ wá á di 10 orí ẹ̀ mọ́ ìyá wa ilẹ̀ ṣe mọ̀ pé powerful wà ń bí ni. ok igba méjì àti ọgbọ̀n igba méjì ibi gba kan ní 200 igba méjì àwọn náà gbà wọ́n gbà ẹ ṣe wá sọ pé fọ̀wù yẹ ẹ sọ ẹ̀yin ẹ sọ tiyín alájà tiyín ni ẹ sọ alájà ní tiyín ni ẹ sọ wọ́n ní wọ́n ti 30 ẹ lè lo ọgbọ̀n fún 30
yóò jẹ́ irinwó lé ní ọgbọ̀n àbí ọgbọ̀n lé ní irinwó tó ti yẹ yín báyẹn yàrá princess. Àsìkò tí a dá ó ti pé ẹ jẹ́ kí n sáré mú ìdáhùn yẹn wá ẹ jẹ́ mú ìdáhùn yẹn wá. Irinwó lé lọ́gbọ̀n ẹ ṣeun yàrá princess Bukky ẹ ṣe mo dúpẹ́. Bàbá wa powerful bẹ́ẹ̀ ni ẹ̀yin náà gbìyànjú àmọ́ lọ́dọ̀ àwọn ọ̀jìnmí àwọn alákadá wọ́n sọ wípé òjìlé nírinwó ó ní mo ti bá a kọ yẹn ó dín mẹ́wàá powerful ní òjìdínlẹ́wàá lé nírinwó bẹ́ẹ̀ ni ẹ lè kọ bẹ́ẹ̀ náà òun náà ni mo kọ yẹn òjìlé nírinwó ó dín mẹ́wàá òjìlé nírinwó yẹn ni pé ẹ rí pé a ti ṣe àròpọ̀ àti yọkúrò báyẹn òjìlé yẹn ni pé 40 plus irinwó 400 that is 440 ó dín mẹ́wàá minus 10 ó fún wa ní 430 ṣe rí pé káwọn òyìnbó tó dé àwọn bàbá wa ti ń ṣe arithmetic wọ́n ti ń ṣe àyọkúrò àfikún àti ìsọdipúpọ̀ so ẹ ṣé o mo dúpẹ́ o oníyẹn ẹ ṣé o ọlọ́bẹ̀ ẹ ṣé o gbogbo ẹni tẹ́ bá bùkèlè kan sí kejì gbogbo yín pátá ni mo dúpẹ́ fún mo mọ rírì yín o ẹ ní nìkan ṣayé yín o Elédùmarè ò ní dá yín dá bùkátà yín gbogbo ibi tí ẹ ti ń rí àlàáfíà lẹ lò tẹ́ fi dúró tì mí owó lẹ fi ra data àkókò yín tẹ́ lò náà Ọlọ́run yóò bá ń di gbogbo ẹ̀ fún yín ní ìlọ́po mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o ojú òní tì yín o àti náà alẹ́ àtẹni ọ̀tàn ojú ìtì kankan nínú wọn àtàwọn àti ojú òní tì wá gbogbo àdáwọlé wa ó mọ yọrí sí rere o àdọ́kàntẹ́ wa yóò mọ jẹ́ àṣeyọrí lágbára lọ́wọ́ Olódùmarè ọba tó ní gbogbo wa ní ànítán ọ̀la látúpàdé lákọ̀tún ọ̀la ni ó pé ọjọ́ mẹ́ta tí wọ́n fún wa láti ṣe live léraléra kí a tó lè ní access sí àwọn features tí yóò tún fi jẹ́ kí ó tún máa dùn kí gbogbo ó tún máa kàn sí. bá mi powerful ìyá wa ẹlẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o Ajánásì ẹ ti sá lọ ẹ fàáfàá yín lẹ̀ sọ́dà bẹ́ẹ̀ Ajánásì sá lọ ìgbọ́rí Ajánásì sá lọ ó fàáfàá lẹ̀ lóde yóò sì délé yóò náà lóun fẹ́ pínwó àbẹ́rẹ́ ra Ajánásì mi báyìí ọ̀dà o ẹ ṣé mo dúpẹ́ o títí ọ̀la tí a tún mọ̀ pàdé agbára Ọlọ́run Olódùmarè àtọ̀ ọmọ bá gò mo kí ẹ o ó kú gbogbo ìgbà mi ó fẹ́ràn mi pọ̀ ó tayọ rẹ́dẹ̀rẹ́dẹ́ nísìnyí mọ́ dúró tì mí ní gbogbo ìgbà Ajánásì ti padà dé o ẹ̀yin lẹ́jẹ́ ká alájà ẹ̀yin lẹ́jẹ́ ká alájà kí ẹnu ó tọrọ báyìí nísìn ẹ̀yin lẹ́jẹ́ ká kí ẹ̀yin ẹ ti kan gun alájà lápá báyìí wọ́n lẹ́nu nìkan lẹ́ní wọ́n sì mọ̀ pé ẹ wà ń bí ọ̀dà ẹ ṣé gan ni mo dúpẹ́ o Ọlọ́run ní kọ àtúnrí wa o á pàdé lọ́la agbára Ọlọ́run fún àkọ́tún tá a mọ̀ láti inú àka ipa ọgbọ́n series ẹ ṣé o ó dìgbà kan. Kò sí wàhálà aago mẹ́sàn-án òye kan ò ní yẹ mẹ́sàn-án ti wà ní Canada ni o àwọn èèyàn wa Nàìjíríà wọ́n ti wà lóru dúdú tiwọn ní àsìkò yẹn òye kan ò ní yẹ lágbára Ọlọ́run yóò dùn gbọ́ngbọ́n kan sí i pé èyí tálàájà jọ ìwà yìí gan ìwé ó ti mọ̀ bà wọ́n pé ṣáàfà mi ó sì lè mú àwọn ará bíi báyìí ó dà ẹ ṣeun gidi gan ni ó dàbọ̀.